No, sister. How are you? Your opportunity to I should be okay, Kiri. Obi, what time to my friend? Our face take care. Okay, go Jew. If you share now, try not to understand what they show me, Kiri. Mama, I'm sorry for warning. Oh, you put here. Sister one. How are you? Oh, time to my wife. Somebody will fear and say she, but you can go to me then. You might try that my own true. Give me a tell you, you might fool a little. What would the fire? Everybody saw Jock, everybody, show you pain. Can you imagine? She go here, you go to Daddy, and me. Oh, well, can you more for what shall I do today? Say more come over to go to Daddy. Hey. Yes, can you imagine who you auntie me? Can you so fair me? Two by she can not go shake on me. She tell what auntie me gone, they don't be mark and see. I don't know you know, I'm not too good muffin way. Auntie, I don't wear for say, but maybe she must feel yes. You won't go to one bed to me anytime. That's what's by 1 man book, but what can you pay? I think I get so she got them what you want to pay me. Eh, me to our wife, she was okay, sir. Eh, okay. And you need bad. Two by ship or no, look at you. You need bad. Sure. Why kilo you tell you, Coco? Kilo shares. Yeah, tell someone late. She my mama. Mola. Madam Shaggy, more like a go. Àwọn girls yóò clean ilé o. Ìgbà mi. Abẹ́ẹ̀rí. Ọgbọ́n. Àwọn pípì kan jẹ owó àǹtí mi lásán ni ṣá. Mo dé. Ó ga o. Can you imagine? Sorry, Pele. I don't even ready to see me. Oh, God. Ready to tell you. Because the man so friendly. She likes to tell you. What is that in my room? Oh, no, the mother of the minister. Well done. Adeyemi kò dẹ̀ ní dà fún. Ayé ẹ̀ máa bàjẹ́ ni. Àárọ̀ òun máa pa ẹ̀ ní. Olórí burúkú. Sọ àbúrò mi sọ fún mi all the time. Èmi sọ pé pàrọ̀. Love, ìwọ fucking gigolo. Ọwọ́ Kuban rè. Ṣọwọ́ Kuban. Take it off. 1 minute. Take it off. Olóṣì. Fucking shit. Sori mo fẹ́ sọ nǹkan fún ẹ. Sori aṣọ tó ń wọ̀ níbi kọ́bla ẹ̀. Àkàrà kan tó ti dẹ̀tí. Ti gbé ẹ lọ sí ibùsùn tí mo ṣáàbìsì fún ẹ. So this is what this is how you gonna pay me back. Jáde kúrò lé mi. Adéyẹmí má jẹ́ kí n lù ọ́ mọ́lẹ̀ ṣáà orí ẹ̀ tó ń tẹ̀ ẹ́. Jáde kúrò mi. Jáde kúrò mi. kí n yẹ sí nǹkan fún ẹ. Ìkọ̀kọ̀ òjì ẹ̀. Jáde kúrò mi. Ọmọ lè jígọ́lò. Get the fuck out of here. Jáde. Àgbà ọmọ ẹ̀yọ́ fún ẹ. All this one van lè ní ìdẹ̀mọ́. Rán àgàmà kan síta. Jáde. Olóṣì. Onírànì. Olóṣì. Kí ló wà lábẹ́ wèrè? Bacteria. Get the fuck out of here. Àbúrò là ń sọ. Olóṣì ọ̀dẹ̀. Àbúrò mi. Ó sọ. Ẹni pé mo ya idiot bí ẹni ẹ́. Màá ti gbé nǹkan ọ̀gbẹ̀ yìí. Ìyẹn mà jẹ́ mi o. Ojú mo dé sọ fún mi. Ní kí ní ṣe ọlọ́run
máa ṣe èyí tó dà Dàpọ̀ báyọ̀ sọkọ tó bá fẹ́ sọ. Ó fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀. Ó dẹ̀ fẹ́ jẹ́ kó ṣe fún mi. Tọrọ kan tó bá fẹ́ tọrọ tó bá ti wà máa ń fún ẹ. Ṣá máa tọrọ ẹ̀mí mi. Dáṣẹ mi tọrọ ẹ̀mí ẹ̀. Wo ọ̀rẹ́ mi tó mọ ilé ẹ̀kọ́ yẹn. Yes. Nǹkan ń ṣe. Kí ló ṣe? Ó tún ṣe nǹkan. Kí ló ṣẹlẹ̀ sí? Ibi tó ti ń manage tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti rí kúrò. Nígbà tó dẹ̀ kẹjọ́ tó sọ fún mi wọ́n á ní wẹ́ ibi tí èmi náà ti manage èmi kọ́ ni mo ní. So mi ìdẹ́ gbọ́dọ̀ ṣe nǹkan lẹ́yìn ẹ kí má jẹ́ kó mọ̀ sí. Mo láti sọ fún ẹ. Sọ̀rọ̀ mi yẹn. N tó bí tó fi wọlé nìyẹn. Nǹkan tó ń tẹ́ láti sọ fún mi sí ni pé ọ̀rẹ́ ẹ̀ tó wọlé sí yẹn ibi tí ó wà tẹ́lẹ̀ wọ́n ti lè kúrò ń bẹ̀. Ó wá tẹ̀lé wọ́n wá bí láti máa wá gbé lọ́dọ̀ wa bí. Ó wá gbé kó sọ fún mi. Yes. Kò sí problem. Ó dà bó ṣe sọ fún mi náà. Tó ló wà nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ inú ilé ló fẹ́ lọ yìí. Ìwọ ni kò wá bá ọ̀rẹ́ sọ̀rọ̀. Ṣòkò jẹ́jẹ́ ara mi ni mo lọ ládùúgbò. Tó bá ti fọwọ́ ẹ̀ síbi tọ́wọ́ gbé, tó ti fẹsẹ̀ síbi tẹ́sẹ̀ gbé, tó gentle, tó ń ṣe sùúrù. Ó mọ̀ èmi ò kì í ṣalápọ̀n. Èmi ò dẹ̀ ní fẹ́yàn tó máa kó mi jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ. Tó ló wà nílẹ̀ o. Ayé àtàwọn àwa ta tẹ̀dó sínú ẹ̀. Kò sí problem. Iṣẹ́ ọ̀rẹ́ mi, èmi náà ti ṣàlàyé fún un. Wọn náà wọ́n tó máa tẹ̀sí ìdájọ́ àpapọ̀. Aṣáájáre. Ṣé ọkàn pín wa rí? Èmi náà ti sọ fún un. Ẹ̀kọ́ tó máa ṣe fún mi ń sè. Ẹ jẹ́ ká wá ṣe ní àwé kòǹkò. Kọ́ náà pé wọ́n nìkan ló ń bá sọ̀rọ̀ lẹ́yìn. Bá a gbé wa. Kásùn ká jí. Kò sí problem. Ìbílẹ̀ ló fẹ́ yìí. Ọmọ ìdá. Ojú ọ̀run tẹ́ yẹ fò láì fara pápára wọn. Àwọn àlejò ńlá la gbà. Bóò ni ọkọ mi? Káàsán, bóò ni Ọládàpọ̀ ọkọ mi? Ẹ kú ọjọ́ mẹ́ta. Ojú yín la rí yìí. Àwọn àlejò ńlá mọ̀ gbà yí o. Ó ga, èmi mà rẹ́ o. Ọlọ́yin ọmọ náà mò ń jẹ. Ọlọ́yin mò ń jẹ. Ilé ìtẹ́yìn méjèèjì ro dẹ́dẹ́ tẹ́ kàn dúdú yìí. Níbo ló dà o? Torá èrè wú lọ́sàn. Ṣáàjọ́ bìsí. Ẹ máa dọ́kú mi. Ẹ̀rí òye rẹ̀. Ẹ ní kó bára yín lágbára Ọlọ́run. Ẹ ṣáà ti máa sọ pé ìwọ lọkọ wọn lọkọ wọn. Kí ló tó wá ní ọyàn ṣé kọ́ da arúgbó iṣẹ́ arúgbó ló fẹ́ fẹ́ sọ fún ọmọ òun. Ọládàpọ̀ ọkọ mi, ẹ mọ̀ kú ọjọ́ mẹ́ta. Ilé ìtẹ́yìn méjèèjì ro dẹ́dẹ́ tẹ́ kàn dúdú yìí. Níbo ló dà o? Ẹ̀rẹ́ àtọ̀ rẹ̀. Jami ló ń ṣe ìkómọlé nì. Èyí tí wàá gbàgbé tó sọ fún wa pé òun bímọ. Mo ní wàá padà rán mi létí. Bó ṣe wá sọ fún mi ní wọ́n ní wà ní kí n yọjú sí àwọn ilé ní ká kọfẹsẹ̀ kan dọ́dọ̀ yín kó ṣe ìpamọ́ máa lọ sí ilé ìkọlù. Èwo ní àwọn ọ̀rẹ́ rẹ̀ ní jẹjá mi ná. Tí mo máa bá ṣọ̀rẹ́ tẹ máa ní ẹ̀fẹ́ kó máa pè mí lórúkọ wípé lẹ́yìn tó ẹ bí mi tán lẹ́yìn ọdún mẹ́rin ni màmá ẹ̀ tó bí pé kí ló dé tó bí. Ọmọ ìyá ọmọbìnrin báyìí bí. Ọmọbìnrin làǹtìlanti. Mo mọ̀ báwọn ìdílé yìí dúpẹ́ o. Mo bá wọn yọ̀ ọ́. A máa jí a máa mú bẹ̀ a máa mú tí gidi gan. Ibi ìkómọ yẹn lẹ́yìn méjèèjì ń lọ tẹ́ ẹ̀rọ dẹ́dẹ́ tẹ́ kàn dúdú. Bàbá ló wà ní kọ̀mpìtì. Ìyá ẹ má bínú o. Ẹ̀yin méjèèjì tẹ́ ń tẹ̀léra yín kiri bí mu ní irú àtàǹbàlì. Ọjọ́ wo gan-an náà fẹ́ bẹ́yìn náà yàyọ̀ owó rere báyìí? Ẹ bá mi sọ̀rọ̀ ẹ sọ fún mi. Gbogbo nǹkan kọ́ lè ní wọ́n á fi kan jù ṣe. Wọ́n ti tó àsìkò tọ́lọ̀ máa yàn fún mi. Mo kàn fẹ́ fún mi. Pẹ̀lú burúkú àti ọ̀hún, ọgbẹ́ni òsì jàti ti bẹ lágbárí. Dàkúnṣọ́ ò lójú pọ́ńtì ni àbí kíní yìí ni òsì ń bẹ̀ mọ́ rárá fún ọ. Ìwọ Jamiu bímọ. Inú yín wá ń dùn ẹ̀rọ ẹ̀jẹ̀jẹ̀ rọ́ọ̀dì yìí náà jì lẹ́sí. Ẹ pẹ̀lẹ́ nígbà táwọn ọ̀wọ́ ara ẹni tó bímọ rí. Ẹ̀yin méjèèjì ẹ wọ́wọ́ ọ̀kọ̀ọ̀kan fi ṣàdá yín ojú tì mí ládùúgbò. Kí ló dé?
ìkéré mọ́ ẹ wo kinní yìí àgbà ń kàn mí irun funfun ló wà lórí mi yìí kì í ṣe pé bóyá kinní ẹ bára yín sóòótọ́ ọ̀rọ̀ ẹ wo ẹ jẹ́ kémi ò sọ nǹkan fún yín o èmi fẹ́ràn ọmọ mi o èmi fẹ́ràn ọmọ mi bàbá alágbájá ń ṣèkómọ lẹ́nìí tàmọ̀dé ń ṣèkómọ lọ́la ẹ̀yin náà ẹbí ti yín ẹ̀yin náà ẹ mú ti yín jáde kí n rẹ́rẹ̀ tí mo jẹ àwọn aláìní òrí. mọ́mì kí ló dé. gbogbo ìgbà náà lẹ ti máa bá mi sọ wípé ó yẹ kí n níyàwó. ẹ rọgbọn mọ mi. ìtí mo fẹ́ nu. ẹ máa rọgbọn mọ mi. mọ́mí ṣe rí àwọn tó wà kàn sí ọmọ pọ̀ bí ọ̀sán gbọ́ ni wọn. so a ní láti lajú dáadáa ká má kàn tó gbégbé torí kò sọmọ gidi ń ta báyìí ẹ̀tì àgbẹ̀ nínú àdúrà yín wọn pé a máa rí ilé tí wọn bá wà ká iná gbára Ọlọ́run. ṣẹ́gbó tọrọ kò sóbì tó pàfẹ́ẹ̀tì òun náà fi mọ sọ pé wà láwọ̀kù ní gbogbo obìnrin nígbà tá a bá dé ilé ọkọ wa àwọn ọkọ tá a bá fẹ́ náà máa ń ṣàtúnṣe kò sí nǹkan tó ń dọ̀mọ́ pọ̀ níbì kan ẹ wọ́n wọ́n kọ́kọ́ sí sàdó jẹ́ tẹ́tẹ́tẹ́ ẹyẹ mọ́mì kí ni. mo understand you lágbára lọ́wọ́ Ọlọ́run ṣé ibi tẹ́ jókòó sí ẹ máa tẹ̀mí sí báyìí ẹ máa mọ̀ wá ẹ máa jókòó síbi tẹ́ máa rí àwọn ọmọ tó máa bẹ̀rẹ̀ sí í ṣe káàkiri ṣé iná lè máa sọ fún mi pé ọmọ ìlú tí mo ti wá pé igbó ọ̀rá pé ìbejì tí bá bí ìbejì yẹn lẹ́ẹ̀mẹrin ṣé ọmọ òsì fún nulẹ̀ ìgbìmọ̀ náà lọ́wọ́. ẹbí lásìkò kárí lójú mọmọ ẹbí lásìkò kárí lójú mọmọ ẹ má fẹ́ kọ́tọ́ ẹbí lẹ́ẹ̀kẹ́ ṣe nǹkan tí mò ń fẹ́ fún mi ó jẹ. wọ́n mẹ́ra ṣe àwọn nǹkan tó tí mo torí ẹ̀ wá ní pé gbàtẹ́lẹ̀ fẹ́ rí mi pé ẹ máa ti ṣe oúnjẹ sílẹ̀ oúnjẹ ní ìwà fẹ́ kó waste níbi ní ká kọ́kọ́ yá bí a bá ti jẹun tán ká kọ́kọ́ bá dé pàtí tí wọ́n bá tẹ̀ padà fún wa lóúnjẹ. oúnjẹ yìí ni. ọ̀pẹ́ ẹ̀fọ́ ẹ̀ ló máa jẹ́. ẹ̀fọ́ yìí ò ní bí mo mọ̀ pé kíchìnì mo wà nígbà tẹ́ ẹ fi wọlé. ẹ̀fọ́ torí ìtì ẹ̀kọ́ torí ọ̀rẹ́ rẹ̀ ni torí ìtì ẹni òun ni má lọ nà ọ́ yẹmi kí ló tó máa ń ṣe báyìí nà. kí ló máa ń ṣe é kí ló fẹ́ fún yàn sí tó dà pé nǹkan ẹ̀ wá wo lẹ́mìí ẹ̀tọ́ yẹn. ó ti máa ń bínú jù. kí ló dé ó ti change ó ti change gan mo ti ń rí ìdẹ́rẹ́ ẹjọ́ mẹ́ta ìwọ̀n tó ń ṣe kí ló ń ṣe ẹ̀ nà èló ló fẹ́ fún mi tí mi rí láyé mi èló ló fẹ́ fún mi kó ṣe torí èmi àti ẹ náà ni ṣe ó kè é síta wá sanwó lé yẹn ká ní mo sanwó lé yẹn sí ṣé mo fẹ́ gbé ànádàgẹ ọ̀kan lọ síbẹ̀ tí bí mi àti ẹ̀nà àjọ máa gbé ń bẹ̀ yẹn àbí mo lẹ́nu mi yàtọ̀ sí wọn mi ò láìkẹ́ náà mi ò láìkẹ́ ó ti tẹ́wọ́ ẹ̀kẹ́ lómi ní 600,000 ni wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ bẹ̀ wọ́n títí tó fi gba 300 wọ́n yẹ dẹ̀ kú 200k kí wọ́n lọ́wọ́ àánú kò kàn fún mi 200,000 èló ní 200 tó ń gbé ẹ lójú. ẹ bínú sí yẹn lè ṣe wá bínú ẹ ó mọ̀ ń ṣẹlẹ̀ sórí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí save door ọjà door kò sọjà wọn náà mọ gbogbo nǹkan ṣe rí náà ọjà door ọmọ ń ṣẹlẹ̀ mo ní 170 tó bá ti di lálẹ́ mo máa fọwọ́ dẹ̀ sínú àkáǹtì. sọ pé ọ̀rọ̀ ló ń ṣe ra ẹ̀ o ká ló ń ṣe bóyá ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni èrè máa pé kò sọjà ṣé wọ́n máa dùn àti mi máa ṣe lórí ọ̀rọ̀ ẹ̀ ọmọ bíi tèmi àìmọye àwẹ̀ tí máa ń gbà náà mi sọ fún ẹni torí títí ẹ̀ náà ni ọmọ ẹni tí ẹ bá ti love náà nífẹ̀ẹ́ èèyàn máa ṣe anything torí ẹ̀ èló ló wà lọ́wọ́ ẹ̀. 170 tó bá ti di lálẹ́ tó gbọ́ ọjà tí má ti ta tó bá di lálẹ́ máa fọwọ́ di 200,000. ọmọ tó máa ṣẹlẹ̀ jẹ́ kó pé 180 tó bá dẹ̀ dalẹ̀ wà fi 20,000 pín torí wọn ní gbówó yẹn o wọn lè gbà o. ọmọ ìṣẹ̀lẹ̀ jẹ́ kó kúkú wà lọ́wọ́ mi tó bá dẹ̀ ti di lálẹ́ máa ṣe gbogbo. wo má mi ì láìkẹ́ kò lè wà lọ́wọ́ ẹ̀ tó bá wà lọ́wọ́ ẹ̀ ṣé màá lè kọ́kọ́ lọ sọ́dọ̀ wọn láti lọ fún wọn lówó yẹn. ẹ jẹ́ kí ṣe 170 yẹn gbà yẹn 170 ló wà ní àkáǹtì mi. ó ṣá wà lọ́wọ́ ẹ̀ báyìí. ó wà ní àkáǹtì mi tó máa ṣe sí ẹ tó bá dẹ̀ di alẹ́ máa ṣe tó kọ́ àbí. wọn ló máa yẹ kí n máa bínú sí ẹ mi kì í fẹ́ bínú. ọ̀tún mo lọ́ọ̀bẹ gan. ṣé wàá jẹun báyìí. oúnjẹ wà lẹ́nu. oúnjẹ yẹn èèyàn dẹ̀ fẹ́ bóúnjẹ bínú. ó wà lára ẹ̀. ẹ̀fọ́ rírò ọmọ pé láìkẹ́ ẹ̀fọ́. ṣé gbogbo kan yẹn ló pé síbẹ̀. sọ̀bọ̀ tó owó yẹn wà lẹ̀. ṣé mo wá parọ́ fún ẹ ní wàá lọ jẹun jàre. ìyàwó yìí lè tiẹ̀ lẹ̀ ọ̀rọ̀ náà. ọ̀gbẹ́ni ká lóṣù ká sókè lára lè máa mú. òun náà ló máa dìlé. nǹkan ṣe bó bá ṣe bó ṣe máa ń ṣe nìyẹn wàá slow ayéra bí gbé ni. ẹ báyọ̀ gbọ́dọ̀ mi ti ẹ̀ ń wò ni pé mọ́tò yìí ṣé kò ní tóbi jù fún mi táwọn. mọ́tò yìí ọ̀pẹ mọ́tò yìí ọ̀ṣẹ̀ gbédè ni a lè ṣe quick number yẹn so ìtura àwọn ọlọ́pàá yẹn ìtura gbé lẹ́sọ̀sì yẹn ó máa pè wá
ọ̀rẹ́ inú ẹ̀tẹ̀rẹ̀ náà ti mọ̀ wá ń bẹ̀ ọ̀rẹ́dì ṣé wàá débẹ̀ náà náwó náà. lexus náà nìkan gbé lọ kó sí pé àtúntò wà ń dilé wa yẹn. a máa gbé lexus rẹ lọ máa lọ. ọkọ̀ burúkú ló fà yọ ni. sísá àjọ ẹ má bínú jọ. ọbẹ̀ sísá ọbẹ̀ bí sì bẹ́ẹ̀ kẹsà tí ẹlẹ́kùsọ̀ tó ló bí gbà sọ. ẹjọ má bínú àdúgbò ilé ń gbé. ìyá nice ẹ bóyá àdúgbò ilé àwa náà wà bóyá tó ní pé alẹ́ tá a máa ń wọlé òun ni ò jẹ́ ká tètè mọ̀ pé irú èèyàn pàtàkì báyìí ó wà ní àdúgbò wa ń bí. àwa náà kọ̀ wá sí ibi àwa ń dòde ọ̀rẹ́ wa kẹta kan máa gbà èèyàn tó fún àìbáyìí ẹ má bínú pé a fẹ́ di ilé yìí ṣùgbọ́n ojú ò ní rí arẹwà ó máa kì torí mo máa ń wọ̀n níwà tí ọ̀bọ̀ báyọ̀ yìí mo kàn tó máa ń ṣe yìí. mo mọ̀ kàn tó ń ṣe yìí. má bínú o ní ìgbà tí mo ní kó lọ ra epo ẹ̀dẹ̀ mọ̀ pé epo tó wà ní mọ́tò yìí epo yóò lè gbé wa níbi tá à ń lọ ìwọ náà máa wọ sísí má bínú o kéèyàn kan máa help àwọn ọ̀rẹ́ èèyàn kó má mọ iye èèyàn ẹ ti yé ó kèé sí mo gbé yín débi báyìí máa gbọ́ kò tí mi sọ̀jọ́ má bínú sí mi o mo gbé yín wá mo sì pé yín lẹ bá mi repo sínú mọ́tò nísùrù nìkan tí mo sọ jẹ́ kó máa yí ẹ sẹ́ǹsì ara ẹ̀ mo wá sọ pé tí wọ́n lọ ra epo látara ìgbésẹ̀ tí repo yẹn wàá dẹ̀ sọ pé ó ti repo kí ló máa ṣe é ná kò yẹ kó máa rí bẹ́ẹ̀ nígbà tí máa ra mọ́tò mo sọ fún ọ nǹkan tójú mi rí kò sọ náà mọ́tò mi kan tí àwọn client mi kan nísùrù ọmọ tí mo sọ fún ẹ ni pé nísùrù tí wọ́n bá ẹ sọ̀rọ̀ tí wọ́n bá ẹ sọ̀rọ̀ jẹ́ ló ti yé mi tí mo bá ń bá yín sọ̀rọ̀ ẹ máa sẹ́ǹsì ara yín ni wípé ṣé o ti ra epo yẹn tó ti ra epo yẹn ìwọ náà máa wo ọ̀rọ̀ tí mò ń sọ fún wọn ni pé wá torí àwọn kan wà tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ mi wọn ní sẹ́yìn èmi mo kàn manage wọn pé kó má dà pé àbí èèyàn ní owó èèyàn fi mọ àwọn ọ̀rẹ́ èèyàn ó yẹ. Yẹmi. Obi nǹkan ti ṣe ọ́. Kí ni nǹkan kan ò ṣe mí? Nǹkan tí ó ṣe nǹkan. Lọ́nà wo? Igbó ọ̀dà ó là ṣe kàkàrà rárá ni. Ẹbí kó wá gbé rẹ̀ tọ̀pọ̀lá gbé lọ ọlọ́run gbọ́. Òṣè máa lo tọ̀pọ̀lá gbé lọ. Agbègbè gbàgbógun gbòòrò lè jẹ̀ṣà gan. Kò lágídí tó gbogbo eléyìí tó fi pẹ̀lú agbègbè kí nǹkan tó ṣe fi. Ó gbọmọ lọ́rẹ̀. Oye mo máa wọ̀ ọ́ kò gbọmọ lọ́wọ́ mi. Kò ṣe gbogbo ìgbà ẹnu kì í sùn ní ara kéèmù ẹlẹ́wọ̀n ọmọ yìí. Ebi ló ń sọ ló ń kára mọ́ lórí mọ́tò mi. Ó ráyè tèmi rẹ̀. Kí wàá lọ yẹ kí wọ́n ṣe sí? Mo wà ókè jù ọ lọ. Ó wà ókè jẹun. Ókè mi ò tẹ́ lọ bí kankan mọ́. Ẹ bá mi kọ́kọ́ mọ́tò. Ọ̀rẹ́ náà ló bó kí ìyá lọ rẹ̀. Àbáyé fẹ́ bàjẹ́. Ọwọ́ yẹn kọ́kọ́ rẹ̀ rà. A tú ọ̀lù. Yẹmi. Yẹmi. Ọlọ́kọ̀dé náà rẹ̀ o. Ọlọ́kọ̀dé náà rẹ̀ o. Uncle. Dájú à. Ẹ káàárọ̀ sà. Ẹ kú iṣẹ́. Àdúpẹ́ o. Ẹ jọ̀ọ́ mo fẹ́ select àwọn aṣọ kan fún mọ́mísì mi. Mo jẹ́ ń wo àwọn aṣọ yìí. Aṣọ yapa bí tí mo ní. Mọ́mì mi ni mo fẹ́ rà fún. Really? Yes. Ẹ wo I prefer this blue. Blue ele. Yes. Ẹgẹ bá ń yọ. Ẹ má ti yọ. Owó kò kí n ṣòwò nìkan ni mo fẹ́ rà. Ìjọ tí ó sì kún nílé gan bẹ́ẹ̀ báyìí fẹ́ sí mi. Bí nígbà tí aṣọ ẹ̀pọ̀ aṣọ àwọn àmọ̀tẹ́kùn yìí náà. Ẹ káàárọ̀. Bẹ́ẹ̀ni. Yes. Mo máa láìpẹ́. Ẹ máa mékè o. Alẹ́ wà òkè gan. Mi ò fẹ́ láti kọ́lá. Ẹ jọ báwo lẹ ṣe ta gáwọn yìí. Sísá ẹ má bínú mo yẹ ṣe ra tọ́ǹsìn mo yẹ ṣe ra yẹn tán. Ẹ ṣọ. Ẹ má bínú. Lucky woman ìyàwó yín máa jẹ́ o. Ẹ bọ́ ni ṣe gan but point of correction kò kí n ṣe ìyàwó mi mo fẹ́ ra mọ́mísì mi mo fẹ́ ra. Wow ìyá. I love my momsy to be clean out like a lady. Kò need pé ẹ̀ ń sọ fún mi, èmi gan ti rí bẹ́ẹ̀. In fact, èmi náà dẹ̀ like kí ọmọ àtọ́jú yẹn, ọmọ àtọ́jú ẹ̀yìn náà. Gáwọn yìí dẹ̀ fine, òun ló jẹ́ kí n yà gan. Yes. Ẹnu wa ní ẹ̀pọ̀ ọ̀dọ̀ máa ṣe fún mi. Mo ṣe fẹ́ ra bíi mẹ́ta or mẹ́rin sí fún mi. Really? Wọ́n á fẹ́ kí bá mi select láàrin àwọn ilé. Ẹ bá mi select. Kò sí problem. Ẹ mú ilé wa. Òkè ọjà bá ń yọ. So. No. Mo náà ti ń fojú wo yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ ṣe gan.
Yeah, I'm fine down. Ilé wa òkè. In fact, wọ́n máa really like it. Tún ní ẹ̀ lọ́wọ́. Color in my room. Yes. Sights, you know. Same skinny. Ṣé ti wá òkè báyìí? Okay. Your brother. They do the. Oh, I get the 45 shop. 45. Yeah. They're from the account number. I won't look out in the just because I'm a fake boys here. Because I'm a shifua. When you get a do transfer. Well, I should have a sheep. Me, they meet them done. Okay. Ẹ má wọ̀rẹ́ jẹ́ kí èmi bá yín lajà. Ẹ ṣe sí àkáǹtì mi. Èmi ní cash lọ́wọ́ máa fún un. Ẹ wá jà fún ìyá. That's nice. I should go. You are such a nice woman. Bí ẹ tẹ̀ fẹ́ ra nǹkan fún mọ́mì yẹn in fact. Ó dáa kéèyàn máa tọ́jú òbí èèyàn, ọmọ máa tọ́jú ẹ̀yin náà. Open. Yes. Ó dá mi lójú gan-an ni pé nọ́mbà yín òun lè máa fi open account yẹn. Of course, nọ́mbà mi náà. Nọ́mbà yín kankan ni. That's nice. That's nice. Okay. Simisola Gold. Yes. Simisola Gold. Yes. Ẹ wo àkáǹtì yóò ti lọ. Okay. Simisola Gold. So nọ́mbà tẹ́ fi ṣe OP yìí ṣe tí wọ́n bá pè ẹ̀yin náà lè máa gbé. Èmi náà ni nọ́mbà mi ni. Nice one. Nice one. Okay. Ó ti wọlé. Ẹ máa wà wọ́ọ̀rì. Lójú bẹ́ẹ̀ náà ṣe wà ẹ wá jẹ́ èèyàn tó náà kálẹ̀ lónìí ni ó máa bẹ̀rù àṣìkò. Ẹ̀yin náà ẹ̀ mú bíi méjì tẹ́ bá like. Irọ́ ni o. Really? Ọládàpọ̀ ọkọ mi. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ti ń sọ fún mi. Kí n dùn yín nínú, kí n dùn yín nínú, kí n dùn yín nínú. Inú náà wá ṣe tán láti dùn yín nínú. Bí màmá bá ń bá ọmọ sọ̀rọ̀, ó yẹ kí ọmọ kó gbọ́. Ẹ̀kọ́ tẹ́ wá fẹ́. Ọmọ tẹ́ fẹ́ rí. Tẹ́ fẹ́ kọ́ máa ṣe ìrìn nínú ilé. Mo ti wá ṣe tán láti fún yín báyìí. Torí pé ẹ̀rí tó fẹ́ bí fún mi. Orí mi sọ̀rọ̀. Ẹ̀yin máa bá mi sọ pé ó ń lọ́mọ fún yẹn. Ẹ fẹ́ rọ́mọ. Ẹ tó fẹ́ bí fún yín rè. Simisola Gold. Simisola Gold. Ó túmọ̀ sí pé ẹ dìde gbọ́dọ̀ wọ látàlẹ́. Ó túmọ̀ sí pé. Ìyàwó mi nìyẹn. Èmi la èmi yọ̀ sí. Èmi la èmi yọ̀ sí. Máa ṣe fẹ́ kó rí. Bẹ́ẹ̀ náà lórí. Èmi la ọkàrí ọkọ mi. Ó ṣoríire. Inú rẹ̀ yìí. Ó bòbìnrin àbíró, ó bọ́kùnrin àbíyè. Èmi náà wọ́n jẹ oúnjẹ yín wọ́n tún jẹ tọmọ ọmọ. Ó ṣeun ọkọ mi, ó dùn mí nínú. Ọmọ sì dùn ọ̀nù lágbára Ọlọ́run. Ọmọ dùn ọ̀nù tó ò ní ṣe lọ́sàn. Simisola Gold. Ọmọ jù lájà o, bàbá rẹ lájà. Báàmì, ṣé wàá mọ nǹkan tó ṣẹlẹ̀ tí mo ṣe mú wa? Ṣé wàá mọ nǹkan tó fọ́ níbẹ̀? Ni pé tó bá ṣe rí mi, ojú ọ̀la máa lọ rí fámìlì o. Ojú ọ̀la máa rí mọ́mí, ojú ọ̀la máa jáde. Kódà tó máa ń ronú pé bíi àkúdàáyà nìyí. Mọ́mí kan ti wà yídà láti rí ẹ. Ti pẹ́ ìsàkúdàáyà o. Èmi mọ bí ọmọ oníbi níranṣì ni pẹ̀lú. Wọ́n má jẹ́ kọ́kàn rẹ̀ omi. Ọmọ oníbi ilé rẹ̀ báyìí ló dé sí. Bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ wá. Ìtọ́ fi ẹnu wọ. Kí ló wà á jẹ bẹ́ẹ̀ kí ni kí n fi so lórí mi lálejò? Ẹgbẹ́ náà bá wà ní ẹ̀jẹ̀ ń kíchìn. Ẹ ṣeun. Ẹ̀rí ọmọ tó bí léèrè nù. Ẹjọ́ fẹ́ lọ. Ẹ̀kọ́ léèrè. Ẹjọ́ ẹ má plan fún mi o. Mọ́mí ẹ má plan. Ọlọ́mọ tó bí léèrè yàtọ̀. Baby, you know my favorite o. Mọ́mí, àti láìpẹ́. Kì í ṣàbímọ. Ṣé mo ti dàgbà jù ni? How old am I? Kí ni yóò tó bí ogun tó ń bí ogun yìí? Ogun ni ogun gidi ni tí nǹkan mi bá wà lẹ́yìn ogun ó gbé èsù wá ká mi mọ́lé ṣé bí mo fi bó ṣe máa rí lélẹ̀ nítorí tó fẹ́ bí tó mú dé ẹ̀kọ́ onísùúrù ó wá jẹ́ pé òun ló máa mú ìyàwó tèmi tó máa kọ́ ọdọ́mọ tó ń kọ́ ọdọ́mọ nínú ilé yìí Simisola Gold ó ní ṣerú ẹ̀ mọ́ Ọlọ́run. Ó dà nísùúrù
ọmọ condition o nǹkan tó máa di pé gbogbo ẹ̀ máa gánsìn àpé mi lókun àti sáré o ọmọ kẹ́ mi ò ní okun àti sáré o. ó dẹ̀ mi pé òfin lójó rẹ kó tó fi jó ẹ̀mọ́ lè kejì ẹ̀ ó mọ bó ṣe ṣe mí òní pé mo máa ní temperature tí nǹkan mi bá wà lẹ́yìn temperature mo ti ní malaria bí mo ṣe wà yìí mo ti ní typhoid mo ti ní gonorrhea kò sí nǹkan tí mi ò tí ì ní gbogbo àìsàn ló ti ṣe mí orí ń fọ́ mi bí mo ṣe wà yìí inú ń rùn mí gbogbo ẹsẹ̀ lọ́dún mi gbogbo in fact bí mo ṣe wà ní ìgbẹ́ ọmọdé yẹmí wá jẹ́ kó mọ̀ torí ibi kíbi tí mo bá ti rí mi ò lè ní sọ̀rọ̀ ọmọ tá à ń sọ pa yìí gan tó bá di bó ṣe ń dún ọmọ ẹṣẹ ń lẹ kiri. kí ló mi bó ṣe ń dún tó bá máa dún kàlákàlá kó máa dún kòlòkòlò ṣé ó yẹ kí Adéyẹmí kó débẹ̀ kó tiẹ̀ débẹ̀ pé ó máa dún èmi ṣe lóore ó fi ojú oore rẹ̀ ó gùnkì alágbèdá yóò fi ṣe oore rẹ̀ o alágbèdá yóò fi ṣe oore rẹ̀ o alágbèdá yóò fi ṣe oore rẹ̀ o ṣé o pé wọ́n ló mú wá sínú lé jẹ́ kó mọ̀ ikú ẹ̀ kò lè ṣẹ̀yìn mi má jẹ́ kó mọ̀ pé mo mọ̀ yàn kò sẹ́yìn tí mi ò mọ̀ mo mọ̀ Sákàbà mo mọ̀ OPC mo mọ̀ Arẹwà mo mọ̀ sójà mo mọ̀ kọmíṣánná kò lórí ọ̀nà tó ṣẹlẹ̀ yìí ó ń sábà ìyàwó tèmi ó ń kó dọ́wọ́ ìyàwó tèmi ìwọ wá sọ wípé kẹ́mi ní sùúrù ṣé wọ́n lè gbàgbé ẹ̀. alẹ́ ló mu olórí burúkú lọmọ yẹn. alẹ́ ló mu lẹ́yìn alẹ́ ó sì máa mu àrùn bí mo ṣe wà yìí tí n bá rí mágùn olójúkorojú mo fẹ́ fi gbà tí n bá rí oríṣiríṣi àwọn oògùn mo fẹ́ fi nà orí mi ò ń bọ̀. kúkọ̀ọ̀pù ló gbé wálé ìwọ náà kára mọ́tò báyìí kí ló ṣe tó lè rí a tó bẹ̀ ọmọ yẹn náà lórí burúkú ọmọ ni o gbọ́ pàpà ìpìpì láti jagunjagun ló bá ti wáyé ní sùúrù ọ̀rẹ́ ní sùúrù. Màmí ẹ wo ètò tó lọ ẹ jẹ́ kí Súnmisọ́lá Gold kó máa lọ ṣé ọ̀rọ̀ Súnmisọ́lá Gold ó ti kà mí láyà ó sì yọ kó ní ìgbésí ayé mi gbogbo tó bá ti máa fún mi problem mo máa yọ kó ní ìgbésí ayé mi ẹ fi Súnmisọ́lá Gold èmi mo mú wá. ọ̀rọ̀ tó ń sọ kí sì ń wò. má sọ fún mi pé kí n gbàgbé Súnmisọ́lá Gold lámà tó mú wá fún mi tí mo sì gbà ká bá tẹ̀ wá ní kòtòkòtò rẹ̀ pọ̀ lórí ọ̀rọ̀ olóbìnrin ìyá ṣàfún níbẹ̀ ń ìwà ló fún lóyún òdì náà oníwọ̀kọ́ àìmọye patí tó lọ tó ń tọ́jú sí pé mọ́mì mi o girlfriend mi o mọ́mì mi o yíyún wọn kan mi o ṣùgbọ́n lẹ́yìn tó mú wọnú òrùlé mi yìí wá tí mo sì fọwọ́ sí tí mo fẹsẹ̀ sí tí wọ́n ọmọ sì bá ńlá mu ọwọ́ sọ fún mi pé kínní má jẹ́ láìsí rẹ o má jẹ́ láìsí rẹ Súnmisọ́lá Gold ẹ̀hún gangan ni mò ń fẹ́ òun sì níyàwó rẹ̀ òun ló sì fẹ́. Mọ́mí ẹ má bẹ̀rẹ̀ ẹyẹ lẹ́bí mi ẹ mọ̀ pé ẹ ní fẹ́ nǹkan burúkú ìgbésí ayé mi nǹkan tó mọ Súnmisọ́lá yìí ṣe fún mi nínú ìgbésí ayé mi lẹ́yìn gangan bá gbọ́ fúnra ilẹ̀ máa sọ pé kí n máa fẹ́ mọ́ ẹ jọ ẹ jẹ́ kó máa lọ n máa fún yín ní ìyàwó mi ṣé bí mo mú wá obìnrin pọ́ńtà náà mo ń ṣe sẹ̀lẹ́tì. ó ṣe sẹ̀lẹ́tì ọkùnrin ọmọ yìí náà ti mú wá àwọn ọkùnrin o ìwọ ṣe sẹ̀lẹ́tì Súnmisọ́lá kò dá mọ́ àbí tó ń gbìyànjú láti sọ fún nǹkan Súnmisọ́lá ń lọ fẹ̀. Mọ́mí mi ò ní fẹ́ Súnmisọ́lá. tó ń bá mi lérí. fẹ́ Súnmisọ́lá ẹ máa bèrè bí kí ni Súnmisọ́lá ṣe. ọ̀dà o bàbá ọkọ wa o kí ni Súnmisọ́lá ṣe fún ọ. ẹ má bèrè mà èyí tó bá béèrè òun ló máa ń fẹ́ díẹ̀ èyí lè bí mi ẹ ti fẹ́ kí n dìbò nínú mi. bẹ́ẹ̀ni. nígbà tí Súnmisọ́lá ṣe ṣé ẹ mọ Adéyẹmí ọ̀rẹ́ mi. ọ̀rọ̀ wo ló ń sọ ìwà ní Adéyẹmí. ṣé rí Adéyẹmí ọ̀rẹ́ mi ni mo bá òun àti Súnmisọ́lá nínú sitting room tí wọ́n ń ṣe lọ́kọ-láyà tí wọ́n wà lórí ara wọn. nígbà tí àwọn èèyàn bá wa dá sí i mo wá ń gbọ́ tó wá ń rojọ́ ìkan lórí èpò òun ní ìkan ní àwọn tí ń pẹ́ àwọn ti pẹ́ àwọn ti mọ́ra àwọn ti pẹ́ ní gbogbo ẹ̀ lọ nǹkan tí mo sọ fún yín sí báyìí ni pé Súnmisọ́lá àtàdéyẹmí ni wọ́n jọ ń bára wọn ní àjọṣepọ̀ olómi ní kò ṣẹlẹ̀ báyìí tó fẹ́ pàtó wàá fẹ́ wọlé ńkọ́. Adéyẹmí ọ̀rẹ́ rẹ̀ àbí kẹ̀sì Adéyẹmí kan ṣoṣo tí máa tẹ̀lé ọ wá bí tí máa data mi tí ìjẹpọ̀ mi àti iyọ̀ mi pẹ̀lú kò gbọ́dọ̀ jẹ́ Yéyẹmí o.
wọn kì í parọ́ mọ́. àṣeyàn ni ká. wọ́n yẹ wò ẹ bá yẹ kí ẹ fún yín ní hypertension àbí kí ní kíní obìnrin pọ̀ níta mú kàn ṣe select mi ṣé mi ò fa mi ò rọ lọ́wọ́ ẹ bí mi lóko bò mi ò rọ lẹ́sẹ̀ mi ò fọ́ lójú mọ́mì mo sì máa fún lọ́mọ mi tó máa dùn yín bọ̀ tírú yẹn ó dáa tó ti ṣe ṣẹlẹ̀ báyìí tó yẹ pé bàtà máa fẹ́ wọlé tán ní gbogbo àpẹ ìbẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ojú wo náà máa fi wò yín wọn lè ti ṣe wedding fọmọ lẹ́ẹ̀mejì àpòfẹ́ sọ́sì. dákun ọkọ mi má bínú o ṣé adéyẹmí kan ṣoṣo tó máa ń tẹ̀lé ọ wá bí ṣé ò sí níbẹ̀ lọ́jọ́ tó ń tojú ìṣó obìnrin kan sí mi tó níyàwó àfẹ́sọ́nà ń pe ẹni tó ń sì fẹ́ tínú mi sí dùn. ẹ wo mọ́ mi. ṣé kò wá tẹ̀yìn mọ́ ni. playboy ládéyẹmí ẹ bá gbọ́ playboy fàwọ̀rajà. ǹjẹ́ wá fàìn náà ni. ẹ mọ̀ pé gójì ga ni bí ìmọ̀yàn kọ́kọ́ pẹ̀lú adéyẹmí á ti mọ̀yàn bíi mẹ́jọ. ìkúlẹ̀ ẹ̀bẹ̀ mọ́. nínú àwọn tèmi gan ti ronú pé mo fẹ́ fẹ́ tádéyẹmí ti padà fẹ́ mọ́ mi lọ́wọ́ wọ́n á ti tó méjì ọ mẹ́ta. torí pé bó ṣe wà yìí adéyẹmí ò dára tó bá ti gba owó lọ́wọ́ wọn èmi á já sí kòlóbó èmi á lù lùkù ẹ̀wò mọ́ mi adéyẹmí ṣe kọ́kọ́ lọ́jọ́ kan police station ìbá ti wá gbà gbogbo ó fún ọmọ lóyún torí pé ọmọ yẹn sọ pé òun lóyún adéyẹmí sì lù nínú ilé tí oyún fi bàjẹ́ láàrin iye tó bọ́ lára mi iye tó bọ́ lára ọ̀rẹ́ wa kẹta mo lọ lọ́wọ́ yẹn. ṣé báyọ̀. bẹ́ẹ̀ni. màámi ẹ wo yorùbá sọ̀rọ̀ wọn fòwe sí wọn ní tọ́lọ́run bá ti pọ̀ tẹ́ ẹ ní ọ̀ni ilé ìpanimọ́ ṣe rọ́mọ súnmi sọ́lá yẹn ẹ yọrù ẹ kó nínú ìgbésí ayé yín ẹ dìlítì ẹ kúrò lórí fóònù yín ẹ dìlítì ẹ kó nínú ọkàn yín ẹ dìlítì ẹ pé ẹ bá jẹ ẹ rántí pé ẹ mọ èèyàn kọ̀ọ̀kan tó ń jẹ́ bẹ́ẹ̀ torí súnmi sọ́lá gan bẹ́ẹ̀ ṣe ń wo yẹn kò ń ṣe ọmọ o. èmi náà ń wò lọ́jọ́ tó mú wá òun ojú rẹ ti bẹ́ yọ. You're not talking. Kò ṣe kó jaṣẹ́wó àṣẹwó gbọ̀ngàn tó ní kò bá ṣaṣẹ́wó wọn àtọ̀rẹ́ mi bí mo ṣe introduce ẹ̀ sí bí mo ṣe introduce ẹ̀ sóhun náà tó ìbẹ̀rẹ̀ gbogbo wàhálà tó bẹ̀rẹ̀ mọ́mì ṣẹ́ra fẹ́ máa fi ẹlẹ́dàá mi bá mi pèsè fún ọ èyí tí ó bọ kalẹ́ báyìí tí ó bọkùnrin àbíró tí ó bọbìnrin àbíyè tí ó rẹ́ mi gangan bí ìyá tó bí tí ó mọ ṣèkẹ́ṣẹ́gẹ̀ mi bí wọn náà ṣe ń ṣèkẹ́ṣẹ́gẹ̀ mi yìí lọ́lọ́run bá ń ṣe fún ọ. ìyẹn máa wọlé láìpẹ́ láì jìnnà àmọ́ ọmọ mi wà. bó wá ní tówó tí mo béèrè lọ́wọ́ rẹ pé kí n fi mọ yíwọ́ padà. tọ́jà yín ẹ mọ̀ pé tí máa ṣòwò sí yẹn máa lẹ́ẹ̀rí ẹ lọ mú fóònù wa kì í ṣòwò ṣe ìṣòwò wa. wá ìwọ. ẹ ló Bímbọ́ báwo lọ̀rọ̀ owó mi sọ fún ẹ pé mo fẹ́ lọ sọ́jà lọ́la. ó dáná o kí ni sùúrù tí mi bá ní sùúrù nǹkan tí mi bá ti ní sùúrù nǹkan láti bí 3 months kó dáa báwo ló ṣe ń ṣe báyìí tẹ́gbẹ́ bí mi náà ṣe ń ṣe lọ́hùn nìyẹn ṣé mo máa rọ́jà kó dáa o. kẹ́mi kàmdà àbáyé yẹn fẹ́ bàjẹ́ ni kí kàmdà lórí kí ni wọ́n wá kọ́ mẹ́jẹ̀ tí n kọ́ra mú ẹ o tí bá wọ́n bẹ́ẹ̀ ò ní láìka rẹ o kí ló yẹ fún ìburúkú gan lọ lórí owó ọjà mi o tún ní kí ní sùúrù di alájọ nọ́mbà kí ni ó dẹ̀ pé nǹkan sórí ẹ tí bá bẹ́ẹ̀ ò ní láìka rẹ. kọ́kọ́ kọ́ sí fóònù yẹn náà mo mú ròyìn ayọ̀ wá fún ẹ ní tí ìjọ tí ẹ bá ti mú ròyìn ayọ̀ bọ̀ báyìí ìjọ yẹn náà ló máa ń dà ẹ̀ pé ó máa ń ṣe nǹkan tó ń ṣe yìí kí ló máa ń ṣe ọjọ́ tí ẹ bá mú ròyìn ayọ̀ wá ọjọ́ yẹn náà mo máa ń bẹ lórí kó máa bínú. yẹmi ìwọ ara ń kọ mi wọ́n bó jà mí ṣe ṣé bó ṣe kó ní lélẹ́yìí wọ́n kó jà lórí mi wọ́n fún mi lọ́wọ́ ó dẹ̀ ní ọba mi mò ń jà sọ́jà ìtìlọ́lẹ̀ mo ṣe ní jà ṣó ti lọlẹ̀ ni. kò lọlẹ̀ ó pọ̀ sí ni sọ́ni pọ̀ pọ̀ sí ni. èmi náà fẹ́ ṣùgbọ́n máa wò yẹn owó tó máa dé tó tún máa wà ókè sí ṣé o mọ̀ pé ó máa rọ rajà àbó tí rajà tó ó máa ra yẹn ni ó sì máa rajà má wọrí ohun tó ṣẹlẹ̀ pé èmi tiẹ̀ mú ròyìn ayọ̀ gidi wá fún ẹni kobi bàtí mo kó nu ilé yẹn lánàá mo kàn bó síta mo wá rí i pé kí ni mo ń wò lọ́kàn yìí àwọn chairs àwọn tí wọ́n ṣe ń ṣe ṣáà pé wọ́n náà original and duplicate èyí ò ṣe duplicate original lélẹ́yìí o tó bá rí ọlọ́ọ̀ ó máa like ẹ̀ gan àga táwọn ọba máa ń lò yẹn tó máa ń lò ní palace yẹn ó mọ bó ṣe máa ń wé yẹn exactly like bí ìyẹn náà ló ṣe rí wọ́n á rò pé tá a bá tiẹ̀ gbélé sí irú sitting room àtàgbé ìkọ́sẹ́gbẹ̀rẹ̀ tí màá jẹ́ gbé kan ọmọ á rò pé tó bá yẹ pa lè rí nǹkan bíi 300,000 báyìí ni wọ́n kọ́ lọ sanwó
irú tí àyẹn sìn báyìí mo kàn fún 200,000 fún wọn ṣé o pé tí ìyẹn bá kọ́ wà níbí kan ní area bíi kárí sitting room yẹn agbé bíi ẹyọ kan sí báyìí méjì sí báyìí a máa set kẹ ó ṣàtúnṣe mọ̀ pé tá a bá gbé kan sẹ́yìn iwájú yẹn la máa padà but wàá ká ló lè rí 50,000 sí tó jẹ́ bíi 250 ó ṣàmù àwọn tó máa ń ta àwọn TV yẹn led wà lélẹ̀ àwọn new products wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe yẹn ni èmi kọ́ wá rí kan bẹ́ẹ̀ mo ní tẹ́lẹ̀ bá lọ wá sitting room tá a bá gbé síbi angle bí ara kìíní wọ̀ yẹn mo gbá tó bá dúró four corner tó bá dúró báyìí ó yẹ tí mo wá wò pé ok ìbí báyìí àjà ká dún tó jókòó tèmi náà jókòó bóyá ọ̀pọ̀ wọn máa jókòó ní side kan èmi náà máa jókòó ní side kan irú ọwọ́ yẹn sì ó máa lélẹ̀ tá a máa gbéṣẹ́ ó máa pé òkàn tí ìrìn kan tí mò ń sọ ni o wá mo tún wá rò nǹkan kan ibì kan wà bẹ́ẹ̀ tí wọ́n ti ń ta generator àwọn generator jẹ́ ńláńlá yẹn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sìn yẹn. Yẹmi ìyẹn wá ó mọ tún ṣẹlẹ̀ Yẹmi ó dà pé ìyẹn ń lo kí ló ń lò yẹn náà gáàsì nìyẹn máa ń lò. Yẹmi ká lè rí ṣé ilé ló gbà ní àbí hall 250 ilé ni sọ́ọ̀mù pé ilé la gbà ní ilé ló gbà tó dẹ̀ wá òkè wọ́n kọ́ máa láì nídìí canopy ṣé wọ́n máa lo canopy nínú lórí kí ló. ní sùúrù náà ọjọ́ òun gangan ló fẹ́ mú mi lọ sílé yẹn. ṣé o pé títọ́ bí ẹ̀mẹ́ta tí mo sọ pé mú mi débi ilé yẹn mú mi débẹ̀ òun yí mi báyìí o tún fẹ́ gba 280 ń sìn bóyá kí n bẹ pàjọ́ ẹ̀dẹ̀ sí 400. àgbọ̀ ẹni tí ẹ̀ ń gbéyàwó bó wà bá kò yẹ kó máa garun ṣé o tó bá lọ báyìí sí kò ní ní ìrèjì ẹ̀ kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀ jẹ́ kí mi parí iṣẹ́ yẹn tí n bá parí finishing yẹn tó bá máa débẹ̀ wọ́n gan fún rẹ̀ mo máa ti try bẹ́ẹ̀ gan mo máa try gan kódà ní ọjọ́ ó pè last week náà kọ́ ni fúnra ara mi ni mo nu wo tiles mo ṣiṣẹ́ ń bẹ̀ gan ọlọ́run yẹn mo tẹ́ kó lè jẹ́ ilé tèmi fẹ́ gbé ló ní kémi má ti wàá wò kó lè dá ẹni tó ń gbéyàwó bọ̀ wá bá kò kí n garùn ó lè jẹ́ kí n garùn kí n wo iye àwọn àlejò tí mo ní ń ta Yẹmi jẹ́ kémi sọ fún ẹ afẹ́fẹ́ ti fẹ́ o àti rí fúra díẹ̀ bíbáwò bẹ́ẹ̀ mo sọ fún ẹ o fẹ́ gbọ́wọ́ kéèkì lọ́wọ́ mi àbí bẹ́ẹ̀ni o ń gbọ́wọ́ lọ́wọ́ tèmi o ń tàn mí lójú ara ẹ o fi ń pákéjì girlfriend àbí o fẹ́ ṣe birthday fún ayélujára ọkùnrin mà ti bàjẹ́ o ayélujára mà ti bàjẹ́ o kó di gà ni ẹ. wo bí wọ́n fẹ́ dárin mi àti ẹrú ni èmi ọmọ wo mi ìlẹ́lù mi lẹ́yìn ẹ̀ náà bẹ́ẹ̀ni ọmọ wo ni wọ́n sọ náà ọlọ́ngàn ṣẹlẹ́rì bóyá ti ọ̀rẹ́ mi tó fẹ́ ṣe fún gẹ́ẹ̀ tí wọ́n sọ kan fẹ́ èmi máa kọ́ ṣó gbádùn bèbí Ṣadé yẹn rò pé mi ò mọ̀ kí ló ṣe Yẹmi ẹ gbà mí aládùúgbò mi ò wọ́n ọkọ̀ ọ̀gọ́ tí mo ṣe fún ọ Yẹmi tèmi bá mi Yẹmi mo ti dára ẹ gbà mí o ìyá mi ń bọ̀ ẹ gbà mí o Yẹmi nìdè tèmi ti bá mi ká ló fẹ́ pè mi ní nọ́mbà pè Yẹmi mi ò ṣàánú mi ṣé mi ti jẹ gbèsè báyìí mi ìfowópamọ́ wa bí mi ìfowópamọ́ mo ṣe Yẹmi pẹ̀lẹ́ Yẹmi kí ló ṣe kí ló ṣẹlẹ̀ kò sí nǹkan kan dìde kí ló ṣẹlẹ̀ ẹ ṣá dìde àní kò dìde pẹ̀lẹ́ dìde pẹ̀lẹ́ má ṣubú ní sùúrù má fapá dé ṣé ti wà ókè kí ló ṣẹlẹ̀ kò sí nǹkan kan ṣáà máa lọlé máa pè ẹ́ máa sẹ́ndì owó yẹn sí ẹ èló ló pe ná 250 àbí mo máa ṣe sí ẹ tètè máa lọ ẹ máa ṣe sí ẹ máa ṣe owó tí mo máa ṣe sí ẹ wà á lè ra jíà wà á ra jẹnẹrétọ̀ náà kọ́kọ́ àmọ́wọ̀rì wọ́n máa lọ lọ́kùnrin pẹ̀lẹ́ tètè máa lọ gbẹ́sẹ̀ ńlẹ̀ owó gbẹ́sẹ̀ máa ṣe sí ẹ máa rí olórí burúkú bàbá tèmi Dádì, ṣe ló ń bàjẹ́. Àmì Jésù Kristi. Dádì, ẹ̀mí sunkún lórí iṣẹ́ yìí. Àmì Jésù Wọ́n Kristi. ti gbà fún yín. Ẹ̀mí jẹ̀bi. Àmì Jésù Kristi. Ẹ̀mí ṣiṣẹ́ lásán. Àmì Jésù. Ìpè yín á tún fọ̀n jù báyìí lọ. Àmì. Dádì, sọ pé church ni mò ń wá. Ilẹ̀ tí wá bí ti pẹ́. Mo dẹ̀ rí ìyanu nínú ìjọ yìí. So mo ti wá ròyìn kún àwòrán àwọn ọ̀rẹ́ mi yìí. Wípé ìṣòkòsò tó bá ní tó bá débi á sì ti sẹ́ni. Hallelujah. Dádì, ẹ̀wọ̀ ẹ̀rẹ́ mi tó dúró yìí. Nǹkan ń ṣe gidi. Dádì, ayẹyẹyẹ o. Dádì,
ẹ wo òun ló ń wá sí ṣọ́ọ̀ṣì nǹkan tó ń ṣe ló jẹ́ kó wá sọ fún wa pé iṣẹ́ ìyanu ó máa ń ṣẹlẹ̀ lórí òkè yìí lálẹ́gàgà ni Ọlọ́run ni ó máa ń ṣẹlẹ̀ ṣe rí ọ̀rẹ́ wa nǹkan tó ń ṣe nǹkan tó lágbára ni o àwọn agan ò lè sọ pé nǹkan báyìí ló ń ṣe àmọ́ tí ìkọlẹ́ bá ti gbé báyìí akọ gbé lọ sókè ní akọ̀tún ilé àwọn ilé tó bá wà láwọn ilé àwọn àgbọ̀ bí ajé olókùnkùn tó bá sọ báyìí wàràpá ni. wàá kò ṣe mí o wàá kò ṣe mí o. wàràpá kọ́ ló ń ṣe ọ̀dàrí gìrì lásán ni. gìrì ò ṣe mí mo sì mọ̀ pé ìjọ plan kẹtù wá bá gírí o ṣe mí o. wọ́n mọ̀ ṣe mí o kí ló dé náà. bẹ́ẹ̀ náà ló sọ́jọ́ pé wárápá ṣe mí lójú àwọn èèyàn pé wárápá ló ṣe mí ṣé níjọ́ tó ti mọ̀ mí o rí pé wárápá wà nù mí rí pé kọ́ máa ní wárápá ṣe mí má sọ mí láìpẹ́ má bínú sà. egbò ńgbà tẹ́ni kì í ṣe wárápá ẹni kò ń ṣe gírí kí ni nǹkan tó báwo ṣe máa ṣe yín gangan náà. but dáàdi ẹ mọ tó ṣẹlẹ̀ má bínú sà ètò mi kọ́ rí ni pé wọ́n máa ń ní tí mo bá ti torí mi kì í mọ̀ pé mo ṣubú so mo kàn máa rí pé tí máa jìdí báyìí máa kiri àwọn tọ́ bí white lẹ́nu mi mọ kinní yẹn ó dàgbé abẹ́ òògùn oorun dẹ̀ ni kò tiẹ̀ yé èèyàn. ẹ̀wù dáàdi ìbá wa gbàdúrà fún kó pọ̀ aláǹgbá tó wà nù ẹ̀ aláǹgbá àwọn tó ń tọ́ ẹ̀wù Ọlọ́run ló lè ṣàánú yín ẹgbọ́n sà bí mo ṣe wà yìí èmi kì í wo wárápá débi tí mo fẹ́ wo gírì ṣùgbọ́n màá sọ àṣírí kan fún yín Ọlọ́run máa bọ́ àbá ogun yẹn jẹ́nu ayé wọn ogun tó tẹ̀lé yín débi Ọlọ́run máa ṣe láṣẹ wọlé ẹgbọ́n sà Olúwa tana masarka tabashan láti sà olúbìnrin wo lè ṣe ẹni ọ̀run jẹ́ kó ní pé ogun yìí àtàrà obìnrin ló ti láti fi bá yín ṣeré àfi dá yín lọ lágbára bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìdán kí ni ìdán ní ẹ ti rí. obìnrin wo ló sọ̀rọ̀ lórí mi pẹ̀lú mi. kálukàlù lẹ́wọ̀n yìí ẹ gbọ́ mi obìnrin wo gbogbo lẹ́yìn kan ṣe. kò lè rántí Ọlọ́run kò lè sọ ní bó ṣe wà kò lè yàn bí o ẹ̀ka tó àti 32 lọ́wọ́ ẹ̀. wọ́n kà ní. ìmọ̀ye wọn tán náà. ó dáa tó bẹ́ẹ̀ sáwọn ìlú ìlọsàmì ipò tó 22 18 ní gbogbo wọn. àwọn mẹ́rin tó ti kú yẹn ò káwọ́ mọ́. èyí ni gbọ́rọ̀ ẹ̀nu yín à ń sọ wọn sọ pé kóbìnrin náà kóbìnrin wọn ní 22 ẹni 18 wọn ní mẹ́rin kó ti kú. ogun pẹ̀lú ogun ni ogun máa ń ran ogun lọ́wọ́ ìsíkòtò ológun dé. Ọlọ́run àjọ yín ìpẹ̀lẹ́ ọwọ́ ẹni kìíní nù yín wọ́n lè ń pọ̀ yín náà ní kìíní jáde lẹ́nu yín ìwọ́ pọ̀ yín. oníṣẹ́ ó kò lè wáyé ó tún máa wọ ẹsẹ̀ pọ̀. wọ́n máa wọ ẹsẹ̀ pọ̀ gbàgbé àgbẹ̀ fún náà ráì tó máa jó bí ẹni tó bọ pọ́ìsìn. ṣùgbọ́n ẹ lọ tẹ àwọn obìnrin yẹn nínú ẹ lọ bẹ̀ wọ́n ní kọ̀ọ̀kan torí tẹ bá sọ pé kò sí ọ̀nà àbáyọ màá gbé ọ̀nà àbáyọ jáde. mo sọ fún yín lẹ́ẹ̀kan pé àwọn mẹ́rin kan ti kú ṣé ẹni tó ń ṣẹ̀ yẹn ṣé ó sì wà láyé. ẹ lọ bẹ̀ àwọn tó wà láyé náà kẹ́tù lọ síbi sáré lọ bẹ̀ àwọn tó ti kú. ẹ ká sọ. jọ ṣàánú mi dárí sí mi jọ. kí ló ń ṣe ń bí. nítorí Ọlọ́run mo ṣe é. ṣé tó Adéyẹmí lẹ ṣe fún mi. Adéyẹmí ó sọ nǹkan tó ṣe fún yín. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. jọ tó lọ ṣàánú mi. kò tí ì rí kankan. má dé sami mú kó get the fuck. tí ó lọ oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ ṣe wà kó gbádùn nígbà táwa ń káàkiri wọn wá jẹ́ ká mọ̀ pé ó ṣẹ̀yìn òun náà dẹ̀ mọ̀ pé ó ṣẹ̀yìn kí ló náà ṣe wà náà. ẹ bá a darí bó ṣe wà nǹkan ṣe o nǹkan ṣe gidi. nǹkan ṣe mí o. tó bá tún kì í mọ́lẹ̀ báyìí ẹ jọ tó lọ lọ owó náà sì fi wọ́n. ìṣàṣọ lẹ́gbẹ̀ẹ́ òun ní àgbàṣọ lẹ̀ òun ní ẹ bá mi bẹ̀ ṣàánú. ṣé ó sọ nǹkan tó ṣe fún yín. ok ó jẹ́ pé fucking stupid cobbler tí mi pick from nowhere tí mo dẹ̀ wẹ́ tó wá deserve láti ṣe rẹ̀ bẹ́yìn. anyway ṣẹ́rẹ́ mi inú bí mi gbà yẹn mo ṣí àwọn ìpè ńlá. kí mo sọ. ẹbí ìpè ṣọ̀kọ̀rọ̀ ló máa pa bẹ́ẹ̀ lùkúlùkù ló máa yẹ wò. kí ni mo sọ mo ní ẹ bá mi bẹ̀rẹ̀. ó ṣe bàbá ìpè jẹ́jẹ́ ìpè singularity ìpè bí àwọn ṣọ̀pọ̀nà. But right now as it is
mi ò lè sọ nǹkan tó ń ṣe exactly because èmi ṣépè ń gbà yẹn ẹpẹlẹ mi kò ṣe mi ìwà mọ source of the sickness. má jọ̀wọ́ mi mú please don't get your hands off me. ẹni tẹ́ fi ṣépè ẹjọ́ àfi ṣàdúrà pé ó lè jẹ́ pé ilẹ̀ lásán náà ló ń jà tó lóun jẹ́ ká mọ̀ pé ilé yóò kí gan ni ní pé bẹ́ẹ̀ ṣe wáyé tó bá ṣépè fóun ayé ó bàjẹ́ ni ayé ti bàjẹ́. ẹ tún bò mí. ṣé èyí sọ̀rọ̀ authoritatively àbẹ́fẹ́ bẹ̀ mí. à ń bẹ̀ yín ẹ má bínú mọ́. ẹ withdraw yín òkè yìí jọ ganoin. ní ẹ̀yìn òkè lọ́yìn lẹ́yìn. ẹ bá mi bẹ́ẹ̀ ni ẹ bọ́. ọkùnrin ọ̀rọ̀ mi jọ ọgbẹ́ ni. tètè ni wàá bàjẹ́ báyìí ni. ẹ má yẹ kí ni yóò pa mí. Adéyẹmí kí ẹ tún lọ́wọ́ jẹ́ ẹ̀ náà. Adéyẹmí Àlàbí á dáa fún ẹ. Wà á bọ́nú ẹ̀. Pẹ̀lẹ́ ọ̀rẹ́ ayé ọlọ́run á ṣàánú ẹ̀. Ẹ pẹ̀lẹ́. Kí ló ṣẹlẹ̀? So ìwọ náà ní fóun béèrè mi. Ìgbà wo ló dé? Ìgbà tó wù ú lágbárí ẹ̀ ni. Kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́? Mo ti ń wé ẹ káàkiri. Sórí ibi tó wà tẹ́lẹ̀ yẹn, mo ti lọ́bẹ̀ láìpẹ́. Ó máa tó ẹ̀ẹ̀márùn sẹ́mẹ̀fà. Mi ò réyàn láti béèrè lọ́wọ́ ẹ̀. So mo á rí bọ̀bọ̀ kan lé níwájú pé side ìlà ni o wà. Mo dẹ̀ ṣe wàhálà gan. Báwo ni kújọ́ mẹ́ta? Lọ́lá jọ, mo fẹ́ kó dáríjì mi. Lọ́lá, mo mọ̀ pé mo ṣẹ̀ ẹ́. Mo mọ̀ fún ara mi. Ànálẹ̀kejì ni wípé mo ti ṣe wàhálà gan kí n tó dé ibà. Mo fẹ́ kó dáríjì mi. Mo fẹ́ kó ìforíjì mi. Kò síbi tí mo bá dé, ìwọ náà máa ń sọ pé kí n wá bẹ̀. Ó dẹ̀ yé mi pé mo ṣẹ̀jọ ṣàánú mi Lọ́lá. Wo sórí àwọn tí wọ́n ní kó máa bẹ̀ mí yẹn bóyá wọn ò rí nǹkan tó ń bẹ gbéjọ dàbí wọ́n rẹ̀ fà tó ń wò fún ẹ dáadáa èmi ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ o torí pé kí ni àrékọjá ti bá ilẹ̀ tó ti ṣú so ìgbà tẹ́mi ti ní ọkọ tèmi mo dẹ̀ ti ní happy home so kí ni mo fẹ́ máa ro ọ̀rọ̀ tiẹ̀ fún tí ó bá sì pé ìkànnì wọ ó nà mí oyún bàjẹ́ mọ́ mi lára tó dẹ̀ mọ irú ìfẹ́ tí mo ní sí ẹ 2 weeks for good 2 weeks mo wà lọ́sítà kó má lè yọjú wò mí pé báwo lára mi ò ń ṣe èèyàn rárá. Lọ́lá má bínú jọ nítorí Ọlọ́run mo dẹ̀ máa ń ṣàdúrà fún ẹgbà yẹn jọ Lọ́lá jọ mo fẹ́ kó dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ tí n bá lè ṣẹ̀ láyé jọ dáríjì mi fàforíjì fún mi ṣàforíjì fún mi Lọ́lá jọ Lọ́lá mo fẹ́ kó ṣàánú mi ni kò síbi tí mo bá dé orúkọ ẹná máa ń dá pé kí n lọ bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ pé mo ṣàṣìṣe Lọ́lá mi Lọ́lá tèmi mo fi ẹlẹ́dàá mọ́ mi ẹ̀bẹ̀ mo tún fi ẹlẹ́dàá dá mi ẹ̀bẹ̀ lálájọ mo fọ́ náà ọba bẹ̀ mo fi ọlọ́run ọba bẹ̀ Lọ́lá òde wàá mú kankan o mo ti change ó lè máa bí a mo ń ṣe ń gbà kan torí mo mọ̀ pé ọlọ́run ọba ó tún lè pè mí àti ẹ̀ pọ̀ ọlọ́run má dẹ̀ ṣe normal mo ti change. ẹ gbà mí ọlọ́run ọba ní orí bẹ́ẹ̀ ọlọ́sàn ò ní jẹ́ alálẹ̀ ò ní jẹ́ torí pé kí ni mi ò fi ẹ́ tọrọ fún ọ̀tá mi níbi èmi gangan kí ló ṣe ẹ́ àwọn tó ló nífẹ̀ẹ́. kò sì nífẹ̀ẹ́ ni mo serious. ìfẹ́ ya wèrè ni ọgbẹ́ni wọ́n kí ni bá wà gbọ̀gbọ̀gbọ̀ mo fẹ́ mọ̀ wo báwa da yẹ̀pẹ̀ sí gàrí mi torí bó ṣe rí mi mo ti lọ́kọ alálùbáríkà mo dẹ̀ ti ní oyún ṣé bí mo ṣe wà ọkọ mi ń kẹ́ mi ni àti yẹ àtàwọn ẹbí ẹ̀ wọ́n ń kẹ́ mi torí oyún mi ṣé ní tó ń bà mí lẹ́rù tẹ́lẹ̀ Ọlọ́run ti bá mi ṣe ní tó ń bà mí lẹ́rù ni pé torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn o tọ́ láti bímọ mi máa lágbára o a ṣe gbà pàtí lóyún mi Ọlọ́run dẹ̀ ti ṣe mo ti lóyún mo lọ fún ṣẹ́kọ̀ọ́ pọ́n ní kò sí nǹkan tó ṣe mí ìwọ́n kò sọmọ mi mi bá dẹ̀ ti fi orúkọ ìpàdà tó kúnlẹ̀ báyìí màá máa fi tòsí dìde mi sọ kí ló wá kùnú láìpẹ́ mi o get out. ó dà kò sí wàhálà ó yá ṣàdúrà fún mi tọkàntọkàn kí nǹkan tó ń ṣe mí kí n má bàa bẹ́ẹ̀ kú ó jẹ́ kó dára mi lórí nǹkan ń ṣe mí gan ìjọ yá ṣàdúrà fún mi jọ torí Ọlọ́run fọlọ́run bẹ́ẹ̀. anyway má ṣe tèmi fọlọ́run kó o lè bá ìkúnlẹ̀ rárá rẹ̀ kó o bá wọn síbi tó ti ń bọ̀ torí mi ìwọ́n bí tó ti forí jálé agbọ́n
wo gbogbo ẹni tó léwu kó o ṣẹ̀ Ọlọ́run á jẹ́ kó bá yọ́nú wọn pàdé o torí pé kí ni ó ṣẹ̀ èmi ò tiẹ̀ lílo mọ́ rárá Ọlọ́run ti dùn mí nínú ayọ̀ tèmi ò dẹ̀ ní dìbàjẹ́ Ọlọ́run á ṣàánú wọn náà rẹ̀ ṣe. àmín lórúkọ Jésù àmín o. mo ní kò dìde kó máa lọ. ìyá ojú òkú ní tiẹ̀ aṣọ àpọ́nlé ẹ̀bùn ní kó àyà torí o ṣàkọlọ́ ń bẹ̀ jẹ́ kó tán ṣọ́ra mi yẹ tó bá ti tán. sọ báyìí ni ọ̀rọ̀ yẹn kọjá bẹ́ẹ̀ sọ wo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí kò lè tán èèyàn tó bá ti tèèyàn jẹ́ tó bá ìṣẹ́jú kan báyìí ló máa fi pààyàn ẹ wo kò lè tán mi lè parọ́ fún mi kò lè tán ṣe kí ni burúkú yóò ṣe ò lè kúnlẹ̀ fún mi ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ò tí ì rí nǹkan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọwọ́ yín ti kọjá bẹ ṣe rẹ̀ ẹni tí ó bá kó báyìí ò lè pààyàn ó ń tẹ̀mọ́ kan tí kìíní ìṣe fún mi ládùn nǹkan tó ṣe fún sísá mi ó já àwọn lólè ara ó lè owó ó tún fẹ́ ìmí náà Ọlọ́run tún bá wa tì í jáde tán ó tún wá rí mi lọ́dọ̀ ẹni tó fẹ́ mi ó wá kó bá mi bẹ̀ ó lóun fẹ́ mi ó tún padà wá rẹ́pù mi. ọmọ tó ṣẹlẹ̀ ìjọba mi bẹ̀ mo ṣẹ̀ èmi mọ̀ pé mo ṣẹ̀ ìjọ tó Ọlọ́run bá mo fi bẹ̀ nǹkan ti ṣẹlẹ̀ sí mi ó kò jẹ́ pé ọkàn mọ́ tí bá ní kí n máa narrate àwọn kan tó ṣẹlẹ̀ wọ́n máa ṣàánú abiyamọ jọ torí Ọlọ́run. man òun ga ara ẹ̀ ni ara ẹ̀ tí ò dẹ̀ tí ì balẹ̀ ó sì máa balẹ̀ tó bá yá. torí bàṣá láti ara mi sin Ọlọ́run má sin Ọlọ́run jẹ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni mi ì lè dáríjì bó ṣe wà yẹn mi ò lè dáríjì ó tó ṣe fún mi ì lè dáríjì ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó ń gara ẹ̀ ni ó ń gara ara ẹ̀ tí ò balẹ̀ sì máa balẹ̀ tó bá yá ó tí ì rí nǹkan kan. góòlù àmì ẹ wò ó ní sórí burúkú lágbọ́n bó ṣe wà yìí empty barrel ni. ó tó sọ báwo bá ní ẹ̀ka ní bá ń jẹ̀dẹ̀ yàrá ọ̀nà yẹ́ máa kò sí nǹkan ó ti ká Ọlọ́run kò sí owó kùpálù kìíní bẹ́ẹ̀kì lọ fún àbíṣọ́ rẹ̀ lẹ́yìn. ẹ wò mo fi Ọlọ́run bí Ọlọ́run jọ ẹ wò mo fi Ọlọ́run gbogbo ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ yìí bóyá kẹtù lọ pera yín kẹtura yín nínú ibòmíì tó bá ti tún fara kọ lóòótọ́ náà ṣẹ́ mi mo dẹ̀ gbé wọn ṣépè gidi pé mi ò mọ kankan nípa nǹkan tó ń ṣe wọn pẹ̀lú lọ́dọ̀ tèmi o ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹni tí wọ́n ṣe ìgbà tí mo sọ mẹ́fún òun gẹ́gẹ́ ló wà ń bẹ̀ ọ̀rọ̀ mi mo ti sọ fún ẹ mo ti fi lọ́lá ìjọba ní bá sọ̀rọ̀ náà gbogbo ìwọ̀n ọdún burúkú tẹ máa ń ṣe náà ni ìwọ̀n ló ta ní kò bá yọ̀gbà yìí ó sọ pé ta ẹni tó yẹ kó ọ̀bùsọ̀ ó yẹ kó lọ mú ẹ lọ́wọ́ ni. padà wá bí bá mi ànígbà tó ti rí lẹ́ẹ̀kan yẹn ó yẹ kó ọ̀bùsọ̀ ni ṣèbó sí máa gbọ́rọ̀ sí wọlé ni. ọjà wà bẹ́ẹ̀ kò ti gbàgbé. lọ fún ìpàdé yẹn lónìí pé kò sóhun tí Ọlọ́run kò lè ṣe. bàbá wo ni ẹ gbà mí kò yé mi mọ́ o gbogbo wa mo ti bẹ̀ bàbá wo ni ẹ gbà mí ẹ má jẹ́ kí n kú báyìí ẹ má yẹ kí ẹ sì ti pòlì ẹ má wo ni ẹ gbẹ ṣàánú mi ẹyẹ tí mo fọkàn sí ìyẹn 25 mo ti bẹ̀ báyìí mi ì tí ì mẹ́rin tó fẹ́ kó wù gẹ́gẹ́ mo ṣẹ̀ ẹ ṣàánú mi. hallelujah ẹ gbọ́ mi dáadáa sá ẹ gbọ́ mi sá ayé ò ní pa yín lẹ́kún ẹ dìde sókè ẹ dìde sókè ẹ dìde ẹ ṣàánú mi. ohun kan mo fẹ́ kó yé yín sá ẹ gbọ́ o èmi kì í ṣe wòlíì kà ṣùgbọ́n a máa ń dá ibi padà sórí yóò níbi kó tó di pélé yìí wá ṣẹlẹ̀ ni mo ṣe ní kí n bèrè lẹ́ẹ̀kan sí wípé ǹjẹ́ ṣúọ̀ wípé ẹ ti bẹ̀ gbogbo wọn dáadáa. bàbá mo ti bẹ̀ wọ́n àwọn tí ó tẹ̀ra pé mo tún wò pé ó lè já wọn gangan ìmí ìkẹ́ ẹ̀dómi sí mi lára dánwò pé mélòó lèèyàn fẹ́ ka ẹ̀gbin tí mo rí mọ́ mo bẹ̀ wọ́n mi mọ́ o ìtẹ̀ yé mi. ọ̀dà ẹ mọ̀ rìn èní ni kò ní dọ̀la sà ẹ gbọ́ mi èní lọ́jọ́ tá a máa ṣiṣẹ́ ìṣẹ́gun rẹ̀ tí mo sọ fún yín èyí tí mo fi ń ṣe kìlọ̀kìlọ̀ fún yín ni wípé
mi ò ní fẹ́ dáná yáàyàn mo ń rò dáadáa ni o tí n bá bẹ̀rẹ̀ tán tí mo bẹ̀rẹ̀ ètò tán ọlọ́run dẹ̀ ṣe débi pé àwọn àgbààgbà wòlíì ńláńlá látàwọn orí òkè ńláńlá yẹn ti wà nínú church báyìí èmi àti màá wá gbéra à lọ darapọ̀ mọ́ wọn à lè ṣe iṣẹ́ yẹn láṣẹ pé lónìí lórúkọ Jésù ẹ máa ní testimony mo ti ẹ̀ níwọ̀n pé ẹ máa ní testimony ní ẹ fọkànbalẹ̀ sá ẹ wọ bàtà yín ní lílọ tí mò ń jáde lọ yìí mo ní kí n sáré rush lọ ni nítorí pé a ní ìpàdé iṣẹ́ ìṣẹ́gun kan lónìí tá a fẹ́ ṣe ó dá mi lójú pé a máa mú iṣẹ́ yín mọ́ṣẹ́ yẹn ni Ọlọ́run dẹ̀ máa ṣe ogun yẹn fún yín ẹ wọ bàtà àjọ ń lọ sí church ńsìn ni o èmi ni kò ní dọ̀la ogun yẹn máa ṣẹ́ lórí yín ẹ jẹ́ máa ní testimony ayọ̀ bẹ́ẹ̀ ló máa rí ẹ jẹ́ ká lọ church. ẹ̀sìn ti pọ̀ ju ẹ̀sìn ti pọ̀ ju ẹ̀sìn ti pọ̀ ju. ẹ má wọlé ẹ jẹ́ àlọ́ ìpẹ̀lẹ́. báwo ni. ìpẹ̀lẹ́. Ta ló mọ̀ mí lọ? Kọ́sọ́mà yín náà ni. Ẹ káàbọ̀. Ẹ káàsọ̀. Ṣé wà láyé lọ jà? Àdúpẹ́ lọ́dọ̀ lọ. Èlú àwọn lè ta kinní yìí. Ṣé gbọ́dọ̀ lélẹ́yìí ni àbí tiwantiwa? Ìkẹlẹ̀ 4,500 láta. Sọ́dún àbókòrò. Ẹ̀ẹ́dẹ́ fún yín kẹtọ́. Ẹ wá jẹ́ ìyàwó díẹ̀. Gidi ni. Eléyìí nǹkan bò lè ṣe tà. Ewé mẹ́. Eléyìí. 3,000 láta yín. 3,000 ní jálẹ̀. Nǹkan ti wọ́n. Báwo lè wá ta gàrí? Gàrí ìjẹ̀bú lélẹ́yìí ni àbí tó kéèrò? Gàrí ìjẹ̀bú gangan náà ni. Èlé rẹ̀ tọ́kì rẹ̀. Ike rẹ̀ 5,000 ni ẹ̀mẹ̀ pé nǹkan ti wọ́n lórílẹ̀‐èdè. Bí ìtì ẹ̀wọ́n náà wọ́n àwọn ẹ̀dì ẹ̀mí ò láìkì ẹ̀ torí gbajúmọ̀ ni wọ́n. Bí wọn ò bá rí àmàlà dúdú àti gbẹ̀gìrì wọn ò ní jẹun. Àwọn ẹ̀dì ẹ̀ tí mò ń sìn ni. Adìẹ lè fẹ́ ra èlùbọ́ fún. Àti gbẹ̀gìrì ni. Gbẹ̀gìrì àti ewédú. Ẹ wà fún adìẹ jẹ. Adé adìẹ ẹlẹ́sẹ̀ méjì nìyí o. Ẹsẹ̀ méjì náà lẹ dìẹ ni. Ẹ dákun ṣé ayé gidi lọ wá báyìí ni àgbáyé ìranù. Agogo wọn pọ ọmọ náà ọ̀run mọ́ lọ. Ẹ dákun tí wọ́n tó rọ̀ ẹ ti tó èlùbọ́ wò èlùbọ́ táyà sí ìrò. Ẹ gbọ́ mi gbogbo nǹkan lè ti tọ́wọ̀. Ẹ dákun ṣé a máa tọ́lé náà wò ẹ gbà ẹ tọ́wọ̀. Ẹ lè bú mi ká ẹ gbà kè. Báyọ̀ ni mo ní ẹ yàfín. Tọ́dún yín dàbí ìsàlẹ̀ jọ̀lọ́ fúráìsì. Ẹ pẹ̀lẹ́ o àfi Aláròyé. Ẹ gbà mí. Àwọn wí wọn sọ rí bí akọ aláìgbá. Dúró bẹ̀ náà bá mi gbé kọ́. Mo rò pé àfin ni. Ẹ kú oríire. Tó ti yọ. Ṣùgbọ́n ìwọ atọ́kùnmọ̀kù amọ̀nà ọ̀run mọ́ lọ. Ìwọ àti ìgò mọ̀tínà kí ló fi yàtọ̀ sí báyìí. Lékèrè gírì. Ẹ̀yọ́ kò náà ṣe. Alákùnrin ọlọ́jà ọ̀gbọ́n lọ. Gírì àbí wọ́n lọ́pàá. Alàgbà ẹjọ́ ayé mi o alàgbà wọ́n ti ní yẹn. ẹ dáhùn. Alàgbà ẹjọ́
Mọ́mì. Díẹ̀ ẹ pẹ̀lẹ́. Mọ́mì mi ni wọ́n bọ́ ṣe wá yìí. Ṣé wàá rí nǹkan tó ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ wa tí wọ́n fi wá síbí tẹ wá sọ pé ó máa padà ṣẹlẹ̀ pé kí ni ẹ máa dà sórí ẹni tó bá ṣe wọ́n. Òun ló ṣe mọ́mì mi. Nígbà tó wá ṣe wọ́n nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ló jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn ni wọ́n wà nídìí ọ̀rọ̀ adé ọ̀rẹ́ wa tí wàhálà ṣẹlẹ̀ sí tó ń ṣubú lulẹ̀ tó ń dákú tó dìde. Àwọn náà ti wá bẹ̀rẹ̀ sí ní dákú wọ́n ti dìde alàgbà ìjọ tó lọ lówó ìṣàánú mi. Ẹ bẹ̀rẹ̀ kí mọ́mì mi kú báyìí. Ọ̀la mi rí ayé mi ti bàjẹ́ ejò. Hallelujah. Mo gbàdúrà wípé ayé yín ò ní bàjẹ́. Àmín Jésù ayé mi ò ní bàjẹ́. Ọ̀run yín ò ní bàjẹ́. Àmín ọ̀run mi ò ní bàjẹ́. Ẹ pẹ̀lẹ́ màmá yín nìyí. Bẹ́ẹ̀ni. Mo dẹ̀ ṣe kìlọ̀kìlọ̀ o. Mo ṣe kìlọ̀kìlọ̀. Mo ní kinní yìí tá a bá ṣiṣẹ́ ìṣẹ́gun yìí ó máa padà sórí ẹni tó bá ṣe é. Mo ní tí mo bá dáwọ́ níṣẹ́ ìṣẹ́gun mo máa ń dá ibi padà sórí oníbi ni o. Pẹ̀lú tó bẹ̀rẹ̀ àwọn ṣàlàyé kábíyèsí Ọlọ́run. Màmá báwo ló ṣe ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gógó báwo ló ṣe ṣe ẹ fẹnu ara yín sọ síta káyé bá yín gbọ́. ṣàlàyé. Alàgbà ẹ ṣàánú mi. Wo ìjọ tó lọ ẹ jẹ́ kí Súnmisọ́lá Gold kó máa lọ ṣé ọ̀rọ̀ Súnmisọ́lá Gold ó ti kà mí láyà ó sì yọkó ní ìgbésí ayé mi gbogbo tó bá ti máa fún mi problem mo máa yọkó ní ìgbésí ayé mi ẹ fi Súnmisọ́lá Gold èmi mo mú wá. Ó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ kí sì ń rò. Má sọ fún mi pé kí n gbàgbé Súnmisọ́lá Gold lọ́mọ tó mú wá fún mi tí mo sì gbà ká bá tẹ̀ wá ní kòtòkòtò rẹ̀ pọ̀ lórí ọ̀rọ̀ olóbìnrin dé ìyá ṣàfún níbẹ̀ ìwọ ló fún lóyún òdì náà oníwọ̀kọ́ àìmọye patí tó lọ tó ń tọ́jú sí pé mọ́mì mi o girlfriend mi o mọ́mì mi o iyún wọn kan mi o ṣùgbọ́n lẹ́yìn tó mú wọnú òrùlé mi yìí wá tí mo sì fọwọ́ sí tí mo fẹsẹ̀ sí tí wọ́n ọmọ sì bá ńlá mu ọwọ́ sọ fún mi pé kínní má jẹ lẹ́yìn rẹ o má jẹ lẹ́yìn rẹ Súnmisọ́lá Gold ẹ̀wọ̀n gangan ni mò ń fẹ́ òun sì níyàwó ọ̀rọ̀ òun ló sì fẹ́. Mọ́mí ẹ máa ẹyẹ lẹ́bí mi ẹ mọ̀ pé ẹ ní fẹ́ nǹkan burúkú ìgbésí ayé mi nǹkan tó mọ Súnmisọ́lá yìí ṣe fún mi nínú ìgbésí ayé mi lẹ́yìn gangan bá gbọ́ fúnra ilẹ̀ máa sọ pé kí n máa fẹ́ mọ́ ẹ jọ ẹ jẹ́ kó máa lọ n máa fún ilé ìyàwó mi ṣé bí mo mú wá obìnrin pọ́ńtà náà mo ń ṣe fẹ́lẹ́ sí ó ṣe sẹ̀lẹ́tì ọkùnrin ọmọ yìí náà ti mú wá àwọn ọkùnrin o ìwọ ṣe sẹ̀lẹ́tì Súnmisọ́lá kò dá mọ́ àbí tó ń gbìyànjú láti sọ fún nǹkan Súnmisọ́lá ń lọ fẹ̀. Mọ́mí mi ò ní fẹ́ Súnmisọ́lá. tó ń bá mi lérí. fẹ́ Súnmisọ́lá ẹ máa bèrè bí kí n Súnmisọ́lá ṣe. ọ̀dà o bàbá ọkọ wa o kí ni Súnmisọ́lá ṣe fún ọ. bá bèrè mà ẹni tó bá bèrè òun ló máa ń fẹ́ díẹ̀ èyí lè bí mi ẹ sì fẹ́ kí n dì ní ìrìn. bẹ́ẹ̀ni. nígbà tí Súnmisọ́lá ṣe ṣé ẹ mọ Adéyẹmí ọ̀rẹ́ mi. ọ̀rọ̀ wo ló ń sọ ìwà ní Adéyẹmí. ṣé rí Adéyẹmí ọ̀rẹ́ mi ni mo bá òun àti Súnmisọ́lá nínú sitting room tí wọ́n ń ṣe lọ́kọ-láyà tí wọ́n wà lórí ara wọn. nígbà tí àwọn èèyàn bá wá bá wa dá sí i mo wá ń gbọ́ tó wá ń rojọ́ ìkan lórí èpò òun ní ìkan ní àwọn tí ń pẹ́ra àwọn ti pẹ́ àwọn ti mọ́ra àwọn ti pẹ́ ní gbogbo ẹ̀ lọ nǹkan tí mo sọ fún yín sí báyìí ni pé Súnmisọ́lá àtàdéyẹmí ni wọ́n jọ ń bára wọn ní àjọṣepọ̀ olómi ní kò ṣẹlẹ̀ báyìí tó fẹ́ pàtó wàá fẹ́ wọlé ńkọ́. Adéyẹmí ọ̀rẹ́ rẹ̀ àbí kẹ̀sì Adéyẹmí kan ṣoṣo tí máa tẹ̀lé ọ wá bí tí máa data mi tí ìjẹpọ̀ mi àti iyọ̀ mi pẹ̀lú kò gbọ́dọ̀ jẹ́ Yéyẹmí o. Wọn kì í parọ́ mọ́. àṣeyàn ni ká. wọ́n yẹ wò ẹ bá yẹ kí ẹ fún yín ní hypertension àbí kí yín ní kìnìún obìnrin pọ̀ nta mú kàn ṣe select mi ṣé mi ò fa mi ò rọ lọ́wọ́ ẹ bí mi lóko bò mi ò rọ lẹ́sẹ̀ mi ò fọ́ lójú mọ́mì mo sì máa fún lọ́mọ mi tó máa bèrè inú bọ̀ tírú yẹn ó dáa tó ti ṣe ṣẹlẹ̀ báyìí tó yẹ pé bàtà máa fẹ́ wọlé tán ní gbogbo àwọn ìbẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ojú wo náà mo máa fi wòye wọn lẹ ti ṣe wedding fọmọ lẹ́ẹ̀mejì kò fẹ́ sọ́sì. dákun ọkọ mi má bínú o ṣé Adéyẹmí kan ṣoṣo
tó máa ń tẹ̀lé ọ wá bí. Ṣé o sí níbẹ̀ lọ́jọ́ tó ń tojú ìṣó obìnrin kan sí mi tó níyàwó àfẹ́sọ́nà ń pe ẹni tó ń sì fẹ́ tínú mi sí dùn? ẹ wo mọ́ mi. Ṣé kò wá tẹ̀yìn mọ́ ni? Playboy Ládéyẹmí ẹ bá gbọ́ Playboy Fàwọ̀rajà. Ṣé wá fàyìn náà ni? Ẹ mọ̀ pé gójì ga ni bí ìmọ̀yàn kọ́kọ́ pẹ̀lú Adéyẹmí á ti mọ̀yàn bíi mẹ́jọ. Kúnlẹ̀ ẹ̀bẹ̀ mọ́. Nínú àwọn tèmi gan ti ronú pé mo fẹ́ Adéyẹmí ti padà fẹ́ mọ́ mi lọ́wọ́ wọ́n á ti tó 2 or 3. Irọ́ o. Torí pé bó ṣe wà yìí Adéyẹmí ò dára tó bá ti gba owó lọ́wọ́ wọn èmi á já sí kolobo èmi á lùlù ẹ̀wò mọ́ mi. Adéyẹmí ṣe kọ̀ọ̀kan lọ́jọ́ kan police station ìbá ti wá gbà gbogbo ó fún ọmọ lóyún torí pé ọmọ yẹn sọ pé òun lóyún Adéyẹmí sì lùlù nínú ilé tí oyún fi bàjẹ́ láàrin iye tó bọ́ lára mi iye tó bọ́ lára ọ̀rẹ́ wa kẹta mo ní Ọlọ́run yẹn. Ṣé Báyọ̀? Bẹ́ẹ̀ni. Màmí ẹ wo Yorùbá sọ̀rọ̀ wọn fòwe sí wọn ní tọ́lọ́run bá ti pọ̀ tẹ́ ẹni ọ̀ni ilé ìpanimọ́ ṣẹlẹ ọmọ súnmi sọlá yẹn ẹ yọrù ẹ kó nínú ìgbésí ayé yín ẹ dìlítì ẹ kúrò lórí fóònù yín ẹ dìlítì ẹ kó nínú ọkàn yín ẹ dìlítì ẹ pé ẹ bá jẹ ẹ rántí pé ẹ mọ èèyàn kọkọ tó ń jẹ bẹ́ẹ̀ torí súnmi sọlá gan bẹ́ẹ̀ ṣe ń wò yẹn kò ń ṣọmọ o. Èmi náà ń wò lọ́jọ́ tó mú wá àwọn ojú rẹ̀ ti bẹ́ yọ. Àjàṣẹ́wó. You're not talking. Kò ṣe kó jaṣẹ́wó àṣẹwó gbọ̀ngàn tó ní kò bá ṣaṣẹ́wó wọn àtọ̀rẹ́ mi bí mo ṣe introduce ẹ̀ sí bí mo ṣe introduce ẹ̀ sóhun náà tó ìbẹ̀rẹ̀ gbogbo wàhálà tó bẹ̀rẹ̀ mọ́mì ṣẹ́ra fẹ́ máa ẹlẹ́dàá mi á bá mi pèsè fún ọ èyí tí ó bọ̀ kalẹ́ báyìí tí ó bọkùnrin àbíró tí ó bobìnrin àbíyè tí ó rẹ̀ mí gangan bí ìyá tó bí tí ó mọ ṣèkẹ́ṣẹ́gẹ̀ mi bí wọn náà ṣe ń ṣèkẹ́ṣẹ́gẹ̀ mi yìí lọ́lọ́run bá ń ṣe fún ọ. ìyẹn máa wọlé láìpẹ́ láì jìnnà àmọ́ ọmọ mi wà. bó wá ní tówó tí mo béèrè lọ́wọ́ rẹ pé kí n fi mọ yíwọ́ padà. tọ́jà yín ẹ mọ̀ pé tí máa ṣòwò sí ẹ máa lẹ́ẹ̀rí ẹ lọ mú fóònù wa fi ṣòwò ṣe ní ṣòwò wa. wá ìwọ. Bàbá ọkọ mi. Ìyàwó mi. Ẹ kọ́ sọ. Kí ló dé? Kò sí nǹkan kan. Sílùú inú rẹpẹtẹ yìí. Bàbá ọkọ mi wọ ẹjọ́ kọ́. Olùlẹ́mọdé ti wọ́n ti palẹ̀ ya. Ẹ pàdé Ọládàpọ̀ ọmọ yín lọ́nà nísìn. Irọ́ o. Ṣé dìde ń bí ní ìsín ni? Ọládàpọ̀ tèmi. Tí ò sí, kí lè fà ọ́ bàjẹ́ ni? Bàbá ọkọ mi. Ó sí o. Kódà ọmọ rí rẹ̀ sì sọnù. Inú mi ò sì dùn. Ọlọ́mọ jẹ́ arógun ìjákulẹ̀. Kí ló ṣẹlẹ̀ ìyàwó mi bó ṣe ń ṣe yóò ń gbóko dà lónìí ọdún tẹ̀sán ọdún ṣèṣe. Bàbá ọkọ mi, ìyà jẹ mí o. Ìyà jẹ wọ. Ẹ wo ìyà jẹ Dàpọ̀. Ọmọ tọ̀dọ̀ mi. Ìyà tún gbára Dàpọ̀ wá jẹ mí. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé tí ìyà bá jẹ mí tí ìyà bá jẹ Dàpọ̀ ìyà ní láti jẹ yín náà o. Ó di dandan. Yé gbọ́ bí tí ìyá yẹn ti wá. Yé gbọ́ bí tí ìyá yẹn ti wá. Ẹ ṣeun. Gbogbo wa la mọrú bá a ṣe bẹ Dàpọ̀. Tá a bá sọ̀rọ̀ lọ́tún kò jẹ̀bẹ̀ kọjọ́ tútù kó tó mú bìnrin wálé. Ó jàjà wá mọ́mọ náà wálé wọ́n pè ń góòdì. Sọ́mọ tí mo ní kẹ́ mo fẹ́ mọ̀ yẹn. Wọn náà ni o. Ọ̀rẹ́ rẹ̀ tá à ń pè lọ́láyẹmí. Ó lọ́gbọ́mọ náà lọ́wọ́ rẹ̀ o. Dúdú sájọ rìn. Ó ní lọ́gbàyàwó lọ rẹ̀. Ọgbàyàwó lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ Dàpọ̀ ọmọ tọ̀dọ̀ mi. Ó ní o ọ̀rọ̀ náà sì á bà mí lọ́kàn jẹ́ ó pọ̀ ó bà ní lọ́kàn jẹ́ yeye. Ṣé ìyàtọ̀ jẹ́ nù? Ṣùgbọ́n ṣé wá rí tó dùn mí jù nínú ọ̀rọ̀ yìí? Ọláyẹmí tá à ń sọ yìí kò ṣetán láti gbéyàwó sílé o kò ṣetán láti fẹ́yàwó rárá. Ṣé wá rẹ́ni tó bá wá rẹ́dì láti settle down àwa tún gba ìyàwó òun agbóbi ń lọ wọn àwa bàbá wọn tẹ́ tó bá ti yẹ tójú ẹ̀sán bẹ́ẹ̀ báyìí lọ tí wọ́n ta ni ẹ bá tún ní àdànù. Ọ̀rọ̀ sì dùn mí ó wọ̀ ńlá kí yẹmí ara. Ṣó ti tán? Bẹ́ẹ̀ ni bàbá ọkọ mi. Báwo mo ṣe jẹ́ ṣe? Bàbá ọkọ mi lẹ jẹ́. Ọmọ bẹ́ẹ̀. Àbúrò ọkọ mi gangan ẹ̀yin lẹ́ẹ̀kù fún wọn lọ́dàpọ̀ ní bàbá. Ṣó ti tán? Sáà ni ó jẹ ẹni tó jókòó sọmọ oògùn ló jókòó yìí n tèmi dá sí jù nù tí n bá yàn kọwọ sí ẹ ṣe ká padà nù. Àwọn ọkọ mi ẹ̀yin pọ̀. Kí ló fi pọ̀? Ẹ dákun. Ẹ ń bá ṣe tẹnìkan ṣe rí kójú ó sì rí tẹnìkan rí.
ẹ̀yin wà pọ̀. ọba ti kú sọ́run kí ló bá ń bà sí. ẹni tá à ń sọ yìí Ọláyẹmí bí ọmọ náà ló jẹ́ sí mi tí ẹ bá ṣe ń tó ṣe ẹ̀yin pọ̀ o. ká mọ̀ pa kẹ́kẹ́ fẹ́ mọ̀ rí. bẹ́ẹ̀ ni. ọ̀dà nǹkan tó wà ẹja àgbà tó fi sọmọkùnrin ká gbà lọ́wọ́ ẹ̀ kankan mọ̀ rí pé kòròfo èèyàn lélẹ̀. ẹ dákun bàbá ọkọ mi ìdájọ́ ń pọ̀ kí ló dé ìdájọ́ ń lágbára wọn lórí ń fọ́ ni ẹni wọn lọ górí dànù sórí fífẹ́ wá lóògùn orí fífọ́ ni ẹ̀yin pọ̀ o. òfin tó ṣe bí òwe sí. tó ṣe bí òwe bá ọkọ mi o. ó di méjì tí mo sọ fún ẹ tó lófin ẹ kò sí wàhálà ẹja kúkú yà ń wéré káwọn òbí ọmọ rí kí ni wọn bàjẹ́. bàbá ọkọ mi ẹ dákun torí Ọlọ́run ìṣẹ́mọ́ ẹ má wọrí ẹ má ṣe ìyọnu wọn mẹ́tàlá yín láàmú ìbá wí fúnra mi kí ló dé. ọ̀rọ̀ kan ló sọ tí mo dì mú o ní wọ́n fìyà jẹ Dàpọ̀ ìyá yẹn náà kàn ọ wá níyà tó bá jẹ Dàpọ̀ tó bá jẹ ìwọ náà ó ti kàn mí. ó ti dà ń kọ́nu. ẹ jẹ́ kí èmi kú dá sẹ̀rí àmì. ẹ̀yin ẹ̀yin pọ̀ jù nǹkan ẹ̀sẹ̀ mẹ́lẹ̀ wàá máa lọ lẹ́yìn. kékeré kan wà tí wọn ní mọ̀ pé nǹkan kan ṣe. ìwọ tó nù. eléyìí ó simple gan. tá a bá ti ṣe kíní yẹn a máa fẹ́ sínú afẹ́fẹ́ báyìí táfẹ́fẹ́ bá ti gbé kíní yẹn lọ parí àfi táfẹ́fẹ́ ò bá fẹ́ sí lára lókun ìyẹn kò tiẹ̀ wọn lè mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ sí ọmọ ṣe bó ṣe ń ṣe ó kàn lè wà láàrin àwọn ọ̀rẹ́ ìgbà míì ò lè pa àwọn obìnrin tó ń sọ ìgbà náà wà láàrin wọn kíní àti kíní bá ti gbá yìí á kàn ná rẹ mọ́lẹ̀ ní amọ̀lẹ́ rí a máa yí lẹ̀ tó bá ṣe àná kí ló ṣe wọ́n fẹ́ dì mú báyìí á kàn dìde ẹ̀fọ́ ń lẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún á tún ká lójú ẹ̀ wọn ni mọ̀kàn ṣe tó wọ́n máa ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin gbogbo àwọn obìnrin tí wọ́n sọ wọn á máa ságànù fún ọ̀rẹ́ gan sánú sórí pé èèyàn ò láláriwo nú kò ní kú o kò sì ní rùn o. ẹ̀yin ò dáa. ìyẹn dáa a kàn máa wá sí ilé ẹ̀kọ́ kan ni bóyá bí ẹ̀kan láàrin ijọ́ márùn-ún bóyá bí ẹ̀kan láàrin ọ̀sẹ̀ kan. ẹ̀yin ò dáa ẹ ṣeun. ìyẹn kò sí wàhálà ẹ dáhùn sọ yìí kò ná mi ní nǹkan kan rárá akọ aláǹgbá ni orí ẹ̀ lásán la máa mú. ó sínkù tó bẹ́ẹ̀. kì í sẹ́rùn méjì akọ aláǹgbá ẹ̀ sẹ́rùn méjì ṣé ẹ̀ lọ ronú sí dálọ̀ kábíyèsí lẹ́mọ̀dé. omi mi ò rọyún iṣẹ́ náà mi ò rọyún iṣẹ́. hallelujah. ọ̀rọ̀ ọmọ ni mo ṣe. alẹ́gbà ẹgbẹ́ mi ìṣòro tóbi ọ̀nà bàbá yóò gbọdọ̀ kú báyìí. mo lè ti sọ tẹ́lẹ̀ o hallelujah. ó dàbí wọ́n ṣe fẹnu ara wọn sọ yìí kò sí nǹkan tó wà tí kò látúnṣe ṣe nígbàgbọ́. mo nígbàgbọ́. ẹgbẹ́ ohun tí bíbélì lè jẹ́ kó yé mi ó ní bí ayé bá ń wárìrì bí ọ̀run bá ń wárìrì ó ní kékeré nínú ọ̀rọ̀ wọn lọ́rọ̀ àdàkọ́ kì yóò lọ láì ṣe ara iṣẹ́ tí ẹ ti ṣe sílẹ̀ bá a ṣe sọ pé àjọ ayé yín máa rí bó ṣe rí yìí eléyìí náà máa kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ á dẹ̀ tó kọ́ yín lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ojú gbogbo ẹ̀ lọ èmi nígbàgbọ́ wípé wọ́n máa gba ẹ̀bùn lára dá nítorí pé wọ́n ti fẹ́ nára wọn túbá níwájú Ọlọ́run kò síwájú àwọn ènìyàn ara ọ̀rọ̀ Ọlọ́run ló wá sí ìmúṣẹ nínú ayé yín nítorí pé ẹ ti fọwọ́ ara yín ṣiṣẹ́ ibi ẹ tún ti forí ara yín gbé ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú Ọlọ́run tí mò ń sìn Ọlọ́run mọ́ sórí mọ́ládé tí wọ́n là ṣe Ọlọ́run Michael Odunlami mo nígbàgbọ́ wípé ìrìn àjò ayé yìí ó máa padà sípò ara yín máa yá ẹ jẹ́ ká gbàdúrà adéyìn ò nígbàgbọ́ ní pé wọ́n máa gba ìmúláradá. ẹ gbà mí láradá máa mi ẹ gbà mí láradá. now tẹríba ẹ̀mí òkùnkùn tẹríba ẹ̀mí òkùnkùn tẹríba gbogbo igi ló ń tẹríba fún afẹ́fẹ́ lóko tẹríba lórúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ìjẹjẹ ẹgbọ́ mo kọ́ lọ́sẹ̀ ni tí a bá rí ẹ̀mí tó lòdì sẹ́mi Ọlọ́run lára màmá tó jókòó yìí ó yẹ ọ̀run kó lè jáde